wọ́n ní ẹ lọ ṣẹ́ pẹ̀lú Lateef Adédìméjì owó tó ayẹkẹ fáwọn ọmọọṣẹ́ wọ́n lẹ̀ fún wọn dáadáa débi pé Lateef náà padà wá gbọ́ ó wá pè yín ó wá di iṣu atayanyan. ìgbà tí Lateef gan pè mí tó jẹ́ kí òun gbọ́ pé nǹkan bá pé kìnìún kan mo ní Lateef mi lè wá béèrè lọ́wọ́ ẹ̀ náà wípé èlò lòun fáwọn ọmọọṣẹ́ ẹ̀. The transaction is between me and you. They are the people I employ. I'm a businessman. Then tó bá dé mọ̀ pé kò tẹ́ wọn lọ́rùn ẹ jẹ́ kí a part ways wa. Yes wọ́n ta mí lọ́fà ẹni tọ́jọ́ gbéṣẹ́ fún wa ẹni yẹn. gbogbo ló gbà. ó bà mí gidi gan tó yẹ pé wọ́n rù mí bí ẹ tó ń gbòkú lọ sí tó ń fi ṣọwọ́ sílé so wọ́n fi mí ṣọwọ́ sáwọn òbí mi ṣá látòrí set yẹn. mo ti rí babaláwo àfà àti pásítọ̀ tó ń ṣiṣẹ́ papọ̀ lórí mi. èwo lẹ́yìn gbé wá òkè èwo lẹ́yìn tẹ́lá bẹ́ẹ̀ múlẹ̀ ní ọ̀nà Ondo State Ìjẹ̀bú Ọ̀gbẹ̀rẹ̀ ó súnmọ́ rẹ̀ so wọ́n á bẹ̀ sí ní ṣe nígbà tí mo bọ́nú ẹ̀tàn báyìí wọ́n á ní mi ní ṣiṣẹ́ fíìmù mọ́ ìgbà tí mo ní mi ní ṣiṣẹ́ fíìmù mọ́ ìfúngbà àwọn ọmọọṣẹ́ mi tí mò ń kó kiri tí mo filẹ̀ lọ́hùn nígbà tá a dé tán gbogbo wọn kálukú torí wọ́n rò pé kò lè dá mọ́. bàbá kálẹ̀ ẹ̀yẹ ká sọ dáadáa o kó lè yá àwọn tó ń wà káàkiri àgbáńlá yìí ibi tí wọ́n ti tawọ́ sí yẹn ṣé fanfa wáyé ni ẹbúra ni ẹkọlura ni. báyìí ni and kí ni kọ́dé máa ń ṣẹlẹ̀ ní industry bóyá especially Yorùbá industry tó máa fẹ́ bench ẹ nìkan tọ́pẹ́ ni ẹ ti ṣe dáadáa tó máa fẹ́ bench ẹ they will find an alternative. láti wà ńlẹ̀. láti fi bench ẹ so tó máa fi cancel career ẹ nìyẹn. yóò sì lọ bẹ́ẹ̀. yeah ó ṣẹlẹ̀ sí mi several times I'm a replicator ẹ̀bùn mi gangan is to replicate kí n ṣe àrọ́dàrọ́dà nǹkan tó jẹ́ original ẹ̀bùn mi nìyẹn ẹ̀bùn mi òun ṣe special effect gangan but ẹni tó bá ti ní ẹ̀bùn ká ṣàtúndá àrọ́dàrọ́dà bíi ẹ̀dà ẹ̀yà ẹni tó bá ti ní ẹ̀bùn àwọn tó ní wọn pọ̀ special effect yẹn mi mo sọ di owó fúnra mi débi tó kí àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí níwájú ká ọ̀dọ́ wọn àti gbìyànjú wọn sá eré mo ti bá àwọn kan níwájú o but èmi ni mo yí padà sọ́dí ọ̀tún mo ń gba owó am the highest paid báyìí mi lè sọ pé iye báyìí ni mo ń gbà am the highest paid so ẹ lè kọ́ ẹni tó níṣẹ́ gbọ́ládùn ìyà tí mo ti jẹ tí mo groom tí mo ṣe gbogbo ẹ̀ ẹ wá fẹ́ kọ́ mi pé báyìí ni màá ṣe tukọ̀ iléeṣẹ́ mi it's not done àbí tukọ̀ ayé mi. ọmọbìnrin kan tó ń jẹ́ Adéọlá Báńgbóyè so òun náà ó ní mo sọ pé ó ti ṣẹ̀mí lẹ́ẹ̀mẹ́ta obìnrin ni tí gbogbo àwọn èèyàn tó wá bá bẹ̀ our award orí tiẹ̀ náà ló tún ṣí mọ́ nígbà tí wọ́n fẹ́ máa ṣe nomination táwọn AMVCA tó fẹ́ máa send a nomination sí orí television tó fẹ́ máa send ẹ̀ mo kàn rí gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe ó wá jẹ́ pé orúkọ ọmọbìnrin ni ó wà níbẹ̀ and the nominee Adéọlá Báńgbóyè àwọn èèyàn lọ́kọ̀ tiẹ̀ pè mí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bá ní òun kẹ̀ gbà tí mo yẹ̀ wò tí mo pe Lateef tí mo pe Ìtẹ̀lẹ̀ lọ́ní àwọn ọmọ bóyí jẹ́ àwọn kọ́ láwọn ṣe kíní kan later làwọn African Magic nígbà tá a pè wọ́n láwọn yẹn wá sọ pé orúkọ tó submit fáwọn ni nígbà tá a wá tú inú ẹ̀wò àwọn continuity gbogbo àwọn iṣẹ́ yẹn ẹ mọ̀ kí iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní nítorí pé èmi pé torí mo fi inú tọ́ mo sọ pé òkè ó yà orúkọ báyìí title táwọn eléyìí máa ní lélẹ̀ lọ submit ẹ̀ fún wọn mo fi so àṣeyṣe ló lọ kọ orúkọ tiẹ̀ ó fi orúkọ tèmi sí bóyá coordinator ó wá forúkọ tiẹ̀ sí make up special effect kìnnìkan ló list gbogbo orúkọ lọ gbogbo àwọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin so ńgbà tí àwọn African Magic bá gba list ẹni tí orúkọ ẹ̀ jẹ́ make up ló máa fún ní awọ́ọ̀dù àmì ẹ̀yẹ ló bá gbé orúkọ gbọ́ ẹ̀ sí làwọn yẹn bá bèèrè lọ́wọ́ mi pé ta ló gbaṣẹ́ mo lè mi mo gbaṣẹ́ wọ́n dẹ̀ pé àwọn tó níṣẹ́ yẹn wọ́n pe Fúnkẹ́ Akíndélé wọ́n pe Lateef wọ́n pe Ìtẹ̀lẹ̀ wọ́n pe Ìyábọ̀ ta ló wọ́n tẹ̀sọ́ pé èmi ni mo ṣiṣẹ́ yẹn àwọn ọmọ bí kìíní ẹ̀ tẹ́pẹ́ àwọn kan ní wọ́n tún fẹ́ arrest ẹ̀ yípo nǹkan tó ṣe yẹn so kan tí ń ti wá sọ pé òun ló wá bá òun ló kọ orúkọ yẹn pé báyìí tẹ́pẹ́ ó dá wàhálà lẹ̀ gidi gan so ṣé irú èèyàn bá yẹn lẹ́ máa fẹ́ kí n tún gbà padà lẹ́lẹ́kẹrin tí mi ní gbogbo àwọn tíìmù tó kó wá mo lé ogun ọ̀dànù ni nítorí pé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ wípé mo fẹ́ máa gbà wọ́n tí mo ti dáríjì lẹ́lẹ́kejì àbẹ́kẹta máa béèrè pé èèlò ni kí n fún lágbájá èèlò ni máa béèrè àwọn tó èèlò ni kí n fún lágbájá èèlò ni kí n fún lágbájá tí bá sọ pé mo kọ iye báyìí fún a ní ó ti pọ̀ jù iye báyìí ni
iye owó tó ń fún ọ gangan níbi tó ti ń bọ̀ alóhùn ni kí n fún wọn ó bá yé gbogbo ọjẹ́ lẹ́yìn ìgbà tó ti pè mí pé kí wọ́n á tẹ̀ láwọn ẹni tó pè mí látọjú oorun yẹn ó máa ń wá kọ́ mi bó ṣe ń gé apá gé ẹsẹ̀ lójú oorun bọ̀tẹ̀ mi ìwòwe kí ni aláwọ̀ rárá ṣé kì í ṣe Jésù no Jésù ẹ jẹ́ béèrè no èmi náà mọ̀ but kì í ṣe màláìkà Jùbìrìlù èmi náà mọ̀ but ìmísí Ọlọ́run bọ́lọ́run ṣe nìyẹn tẹ́ni yẹn wá kọ́ mi tó kí mi ìrojú ẹ̀ má kọ́ ni pé ó ń kọ́ mi. Olùkọ́ ojú oorun kọ́. Mi ò olùkọ́ ojú oorun mọ́ o. Ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sí orí ètò Oyinmomo ètò náà ni Oyinmomo láti àgbàlá AK Media Concepts níbi tí a ti ń ṣe tí ọba alárabí ní kí ó máa ṣe é ṣe fún wa. Tó lónìí a ti lọ síbi ìnájà ibi ìnájà náà ni ṣùgbọ́n ìnájà tòní ìnájà tó yàtọ̀ ṣé ká mú ìgbà ojúmọ́ tí wọ́n ń ṣe lórí móhùnmáwòrán tí gbogbo ayé ń rí làwọn ọmọ wa dáadáa ṣùgbọ́n lónìí àwọn wo ni wọ́n ń sè àwọn wo ni bá a sè tí kí náà fi ń di sísè tó fi dáa tó dùn tó fi nídìí jókòó sí ìkan náà ni àlọ́ tí àlọ́ mú wá wọ́n fẹ́ wá fi tí wọ́n fẹ́ wá fi kọ́ wa lọ́gbọ́n wọ́n fẹ́ fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé tabaníkà wò báyìí o ibi ẹ̀wọ̀n ìpìlẹ̀ rí bó ṣe bẹ̀rẹ̀ rí bó ṣe lọ rí tó fi dáa tó fi dùn gbọ́ngbọ́n tẹ́ bá gbọ́ nípa Hakeem Effect ẹ mọ̀ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé o. Ẹ káàbọ̀ sórí ètò. Ẹ kúlé. Àwọn ọmọ tó jẹ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. A ti ń wojú yìí a ti ń wára yìí pé kẹ́tì ẹ̀ wá sórí ètò ká bá yín sọ̀rọ̀ kẹ́tù fi yá àwọn èèyàn tó jẹ́ mẹ́ta bóyá ní gbogbo ẹ̀. Adúpẹ́. Tí a bá sọ nípa Hakeem Effect orúkọ nílẹ̀kùnrẹ́rẹ́ ọmọ ìlú tẹ̀ ń ṣe àṣẹ tí èèyàn láàrin yìí bó ló ṣe jẹ́ gan. Orúkọ mi ni Hakeem Onílògbò tí gbogbo àwọn èèyàn mọ̀ sí Hakeem Effect. Mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta. Ẹ̀gbámọlúṣàbí agbòǹgbò àkàlà. Àwa ṣe èyí tẹ̀ ń ṣe yìí torí ìta àti ń gbọ́ tẹ́lẹ̀ kan náà kojú fún yàn wọn náà ṣe mékọ́pù ẹ̀yìn á fi effect kú ti yín bó ní effect ṣe wọ̀ ọ́ ẹ kọ́ lèèyàn ni ẹ wo fíìmù ni ẹ wo fídíò kan ni àbẹ kàwé kọ́ bó ló ṣe jẹ́ gan. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé wíwọ iṣẹ́ fíìmù tá à ń ṣe yìí ó dàbí nǹkan téèyàn ń rí láti kékeré like ó bí mi sí ìlú Ìbàdàn so in the late 70s so àdúgbò tó wá bí mi sí yẹn àdúgbò yẹn ni àwọn bàbá ọlọ́fà náà àti bàbá jogun omi lọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn bẹ́ẹ̀ ni lọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ṣiṣẹ́ àwọn kan ṣe carpenter àwọn kan ṣe tailor nínú wọn so àdúgbò yẹn ni wọ́n bí èmi sí tẹ́lẹ̀ kí àwọn làwa rí as our star so ìgbà tí nǹkan wá ṣe dáadáa fún bàbá mi wọ́n tún wá move kúrò torí àdúgbò àgbókojó yẹn ó dàbí àwọn fọkọ̀ amúnigun àwọn àdúgbò tó gìràn ẹ̀ ni so ìgbà tí nǹkan wá ṣe dáadáa fún bàbá mi wọ́n á move sí. tí ọ̀là pọ̀ sí bẹ́ẹ̀ ni torí ìwà máa ń da pé ń gbà mí. bẹ́ẹ̀ ni so wọ́n á move sí ibì kan tó ń pè ní Yemẹtu Aláwàdà so baba Sàlá ló dominate bẹ́ẹ̀ ibẹ̀ ní secretariat àwọn tampan nísìnyí so mo ṣe ń kúrò nídìí eré kan nǹkan tí mo ń rí láti kékeré so ìgbà tá a tún bọ́ sàdúgbò baba Sàlá a tún rí àwọn eléré so gbogbo kínní ó ti ń wà nínú orí ọpọlọ so ìgbà tí bàbá mi wá dá bàbá mi dúró ní 1988 so àwa move wá sí Abẹ́òkúta tó jẹ́ ìlú wa ibẹ̀ la kọ́lé sí so nígbà tá a tún máa dé sàdúgbò yẹn náà a dé sí àdúgbò tó ń pè ní abúlé ọlọ́nì lẹ́gbẹ̀ẹ́ ìjàyè àti òkèjìgbò àti ìjàyè àtàbúlé ọlọ́nì wọ́n jọ wà neighborhood ni wọ́n so ibẹ̀ ni ọláìyá igwe ibẹ̀ làwọn wà àti goroso so ó wá dàbẹ̀ pé mò ń kúrò nínú olórí tíátà kan bọ́sọ̀dọ̀ ní òṣèré mi so gbogbo kínní yẹn òun ló ń ṣiṣẹ́ nu system mi so títí tí mo wá fi wá join ẹnìkan wá mú mi join
Ọláìyá theatre group ní 1992 so mo wà ní JS2 ngbà yẹn so wọ́n á mú mi join Ọláìyá group ṣá so ìgbà tí mo ṣá ẹni yẹn ó ti di pastor l'Abuja nsìn wọ́n pè ní Kabir Ọládèjì yeah so ó wá mú mi join Ọláìyá group ṣá a máa bá wọn kẹ́rù wọ́n á rán wa lóúnjẹ kíní kan ìgbà tó yá tí nǹkan ọ̀tún da nílé mọ́ mo ṣe sá wá sí Èkó nìyẹn so ìgbà tí mo sá wá sí Èkó so mo ṣáà ń sùn kiri bí kí n sùn níta lóòtẹ́ọ̀ láwọn oríṣiríṣi ìjì àìsàn gbé mi. nínú iṣẹ́ tíátà yìí náà ni o. No rárá mi ì ṣiṣẹ́ tíátà rárá nítorí pé mo ní kékeré yẹn náà mo ní ẹ̀bùn bó ṣe ń ya nǹkan so ìgbà tí nǹkan wàá rọgbọ́n lé mo á sá wá sí Èkó so ìgbà tí mo sá wá sí Èkó ní 1997 so nǹkan ọ̀tún rọgbọ́n náà níbi tí mo lọ so mo sá padà wá sí Ẹ̀gbá padà nítorí mo ti kọ lẹ́tà ìbànújẹ́ kan sí bàbá mi pé nígbà tẹ́ mọ̀ pé ẹ lè bọ́ àwa mẹ́rin péré kílẹ̀ bí wa wá sáyé fún so láì mọ̀ pé wọ́n ní ọmọ tó ní bàbá òun ò là tó ní màmá òun lówó lọ́wọ́ ẹnu ẹ̀ lòun náà wà so ìgbà tí mo wá sá lọ sí Èkó so tí ìyà jẹ mí tí mo wá sá padà wálé bàbá mi ti wá kọ̀ mí lọ́mọ wọ́n ti yọ orúkọ mi kúrò nínú wíìl nǹkan kan pé eléyìí òṣèwọ́n mi ṣe black sheep kò lè ní sùúrù so but nítorí pé mo ti tọ́ ìkówó yẹn gbogbo brain mi system mi ò wà ní lábẹ́òkúta mọ́ so ibẹ̀ ni mo ti wá mìtì bàbá Ṣèyí Ṣódìmú tó kọ Love Me Jẹ́jẹ́ so ẹgbẹ́ ilé mi làwọn náà kọ́lé sí so ìgbà tí èmi àtàwọn àbúrò Ṣèyí Ṣódìmú dẹ̀ rí àjọ ṣetán ní 96 ni so mo á draw Love Me Jẹ́jẹ́ wá jáde ní 97 so mo á draw poster Love Me Jẹ́jẹ́ yẹn wọ́n á rí wọ́n sọ pé ọmọ yìí tó yà mí báyìí dádì ẹ ṣe jẹ́ kí ọmọ yìí kó lọ máa kọ́ṣẹ́ kẹ́ help ẹ̀ so ní àwọn bàbá wọn àti ìyàwó bàbá wọn wá bá bàbá mi pé ẹ jẹ́ kí ọmọ yìí ká mú lọ sẹ́kọ̀ọ́ kó wá lọ máa kọ́ iṣẹ́ kíní tó draw yìí pé kíní kan so bàbá mi wá sọ pé àwọn ti jáwọ́ lọ́rọ̀ mi o pé kò sí ọ̀rọ̀ tó kàn àwọn pé mo ti lọ ìkan tí mo kọ lẹ́tà ìbànújẹ́ tí mo fail pé eléyìí ìyí tó bá wùn mí ni àwọn lè sọ fún mi pé because àwọn ti yọwọ́ so bí ìyá tí wọn mo ṣá lọ bá ìyá wọn ẹ bọ́ ọmọ yín sọ̀rọ̀ kíní kan ìyá wọn wá sọ pé wọ́n ṣàdúrà fún mi pé kíní kan bí kan ṣá bàbá mi ní kò sí ọ̀rọ̀ tó kàn àwọn mo ṣe lọ ẹlẹ́ẹ̀kejì nìyẹn ìgbà tí mo lọ ẹlẹ́ẹ̀kejì bí mo ṣe rò pé Èkó máa rí kọ́ lórí kò tó rí bẹ́ẹ̀ àwọn oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ tó yẹ pé èèyàn gbọ́dọ̀ máa so tó wá mú mi kúrò ń bẹ̀ mi àti wọ́n jà ń bẹ̀ so tó wá di pé mo bẹ̀ sí ní sunú street inú street tí mò ń sùn àwọn ibi tó àwọn èèyàn ti ń wò mí pé ọmọ olówó ni mí tẹ́lẹ̀ torí mi náà parọ́ fún àwọn èèyàn kí òbí mi àwọn ẹ̀gbọ́n mi ni àwọn èèyàn tó rárá lóyìnbó ni wọ́n so ibi iṣẹ́ ló yẹ kán mú mi lọ but wọ́n lọ fi mí síbì kan ipa àwọn yẹn máa mú mi lọ bí iṣẹ́ yẹn but àwọn yẹn wá ń lò mí so ibẹ̀ mo ṣáà ti kúrò ní inú street tí mo wá wà ní àwọn tí mò ń bá lọ pọn mi ta àwọn tí mò ń lọ bá ru ọtí tí mò ń lọ bá nìkan ni wọ́n sọ pé ọmọkùnrin yìí jẹ́ ọ̀rẹ́ mi ní ẹ̀ wá máa kọ́ṣẹ́ bábà so mo á bẹ̀ sí kọ́ṣẹ́ ládùúgbò wo ní Ọlámikó ló ń pè bẹ̀ ní Dọ̀pẹ̀mú Ọlámikó street so mo á bẹ̀ sí ní gbogbo àwọn èèyàn ni mo ń bá bí ẹgbẹ́ èèyàn bá ọ̀ṣọ́ ọmọ ọ̀dọ̀ ni máa lọ ilé pọn mi ilé máa lọ kí n lè jẹun so aṣáà ń bá gbogbo kíní ẹ̀ bọ̀ bàtọ́ wáyá ó wá sú mi ọmọbìnrin kan wá wà níbẹ̀ tí yẹn máa ń tọ́jú mi ọmọbìnrin wa sọ fún mi pé yìí tí mo fi ń waste time ara mi báyìí ọmọbìnrin jẹ́ Táíwò Ìlọrí wá ní tí mo ń waste time ara mi kí n lọ ṣe kí n má máa bá gbogbo àwọn tó ti ń pọ́n mi létẹ̀ tẹ́lẹ̀ mo á bá wọn ṣọmọ ọ̀dọ̀ kíní kan mo tún yẹ move nìyẹn bá rí nọ́mbà cousin mi kan ìyẹn jẹ́ manager ní Ọlásùnwọ̀n hotel lágége ní Oníwáyà so n bá move sọ́dọ̀ yẹn ìgbà tí mo move sọ́dọ̀ yẹn bí aṣáṣìjọ ń gbé mò ń gbádùn mò ń ṣe everything ìgbà tó yá àwọn management bá pè mí pé ọ̀n lè máa fún mi ní room àwọn aṣẹ́wó náà gádà ara wọn jọ pé wọ́n lè máa fún mi lóúnjẹ mi lè máa gbádùn tí mi ní aṣẹ́wó tí mo fẹ́ máa fẹ́ níbẹ̀ but ìrònú tó ń lé mi bọ̀ ó ju gbogbo yẹn lọ so mo á sọ pé òkè èmi wọ́n ṣá máa ń bá àwọn aṣẹ́wó yẹn ṣeré no mo ń láti fẹ́ kan torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ ti travel out rí tó yẹ kán deport tó jẹ́ pé ọ̀dọ̀ aṣẹ́wó yẹn
mi wọ́n ṣe hook síbẹ̀ wọ́n hook síbẹ̀ tán lè lọ mọ́ táwọn èèyàn tó gbé ìlú òyìnbó gidi gan. Sunday ń ró fún aṣọ àbí wọn àbẹ́yò tí ẹ máa rí méjì. aṣẹ́wó ló máa ra mọ́tò fún wọn tàbí kó ra ọ̀kadà fún wọn so tó bá ti di ní 7 alẹ́ tí aṣẹ́wó bá ti fẹ́ wọṣẹ́ tó wọ́n máa tò sí street yẹn ni àwọn guys yẹn máa jáde lọ tó bá ti di ní 12 àwọn á resume padà ọkọ so láti òru yẹn mọ́jú di àárọ̀ ọjọ́ kejì tí di 7 ẹjọ́ kejì ní alẹ́ wọ́n tún evacuate ibẹ̀ yẹn fún ọtọ́ wọn fẹ́ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀ but àwọn lọ́kọ wọn so wọ́n á fẹ́ kémi náà jẹ́ kan lára àwọn tó máa ṣe kíní yẹn but títorí pé wọ́n ní ilé láàwò ká tó sọmọ lórúkọ nǹkan tó ń lé mi bọ̀ ń lé tán ti disown mi mo á wò kí àwọn gbọ́dọ̀ jẹ́ èèyàn gbọ́dọ̀ jẹ́ kíní kan so àwọn siblings mi tó kù tí wọ́n fara dà àwọn àti òbí mi wọ́n yí mọ́ra wọn but àwọn rẹ̀ mi bí ẹni pé mi ìjọmọ tó ní sùúrù tó lè fara dà ya eléyìí kánjú. ẹ̀yà but èmi nǹkan tẹ̀mí dẹ̀ ń rò ó yàtọ̀. ká tó tẹ̀síwájú sà ìwé ń kọ́ ṣe tiẹ̀ láǹfààní ìwé mo lè kàdé ńgbà yẹn. mo ka 1996 mo ní school start mi mo ní Ẹ̀gbá comprehensive high school so even gan fẹ́ ṣe 38 years ta jáde school ní oṣù ta fẹ́ mú yìí so mo jáde secondary school but mi nítorí ilé tí ò dáa tí nǹkan tó wà lọ́kàn tèmi tí mo fẹ́ ṣe kò jẹ́ kí n lè dúró débi tán máa rán mi sí but wọ́n rán àwọn tó kù and again due to wípé wọ́n pè mí ní the black sheep of the family ó dà kí mi rí ìfẹ́ nínú ilé kò lè yẹ kí n dúró pé ipò ó sì lẹ́wọ̀ àkọ́bí ni àbí ìkejì ni mo wà ẹlẹ́gbọ̀n níwájú obìnrin àbọ́kùnrin. ọkùnrin ni ọkùnrin so ní gbogbo time yẹn náà mo tún lọ join army so david tẹ́ pé wà tí mo lọ ṣe training ní alámàlà mi lè fẹ́ agídí mo fi jí lọ́jọ́ kejì. so ṣe ara ríro àbí. a máa sáré wọn máa kọ́ bọ́ ara sí òò náà a máa pọ̀ gan abọ́ ara sí òò oríṣiríṣi àwọn wà aṣọ oríṣiríṣi a sọ pé a máa gbéra wọn ní kọ́ńkọ́ lọ́rùn oya ọyọ máa ṣe gbó eré ọ̀pọ̀lọpọ̀ yẹn ló máa ṣubú lọ́nà tí ò nílé so bá tó máa fi di bí training ọjọ́ méjì báyìí mo kàn sá dànù ní pé eléyìí ìṣọ̀nà mi ìyẹn ló wá mú mi sá lọ sẹ́kọ̀ọ́ yẹn so nígbà tí àwọn ará hòtẹ́ẹ̀lì àwọn agádà ara wọn nǹkan tó fẹ́ mú mi di Hakeem Effect gangan ilé yìí o àwọn ará hòtẹ́ẹ̀lì wa gádà ara wọn wọ́n sọ pé wọn ò ní jẹ́ kí n máa sùn inú hòtẹ́ẹ̀lì so mo á lọ sí orí decking ní àjà kẹfà sí àjà keje ibẹ̀ ni màá máa sùn òjò á pa mí lálẹ́ oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ so àwọn ará àdúgbò yẹn tó mọ̀ mí wọ́n á bẹ̀ sí pè mí wọ́n máa ń rí mi tí máa ń draw wọ́n sọ pé kí ló ń ṣe wọ bọ̀bọ̀ yìí wọ́n tó ní ẹ̀bùn dáadáa báyìí òun lọ sọ àwọn mọ̀tá tó wà ń bẹ̀ yẹn wọ́n máa rán mi ní igbó wípé kí n lọ bá wọn light ẹ̀ it's just like initiation so èmi ò mọ̀ ọmọ máa fún mi lówó yes ọba ti rà bá mi light ẹ̀ bọ̀ ọmọ light ẹ̀ bọ̀ gbọ́dọ̀ kú o so mi wà tí bá máa mú dé tó máa ti kú àbó kíní kan wọ́n lè má fún mi lówó màá mi náà di pé màmá tí máa fi dé débẹ̀ so oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ àwọn èèyàn wá bẹ̀ sí hate mi so láwọn dùgbò ẹ̀wọ̀n kí 2 faction ni àwọn ọmọ ọ̀ta tó wà lóòtẹ́ọ̀ àwọn ará àtàdúgbò so àwọn méjì náà mọ̀ mi àwọn èèyàn máa sọ kí ló ń lọ ṣe bẹ́ẹ̀ kí ló ń wá láàrin wọn ẹ̀yìn dẹ̀rẹ́ ẹ̀ lè fún mi lóúnjẹ but ibi tí mo ti lè rí jẹ́ ló jẹ́ pé ẹnu kìnìún lówó wà so ibi tí mo ti lè róúnjẹ àfi kí n bá wọn fa kìnìún yẹn bákanbákan so ìgbà tí mo ṣe yẹn tí pẹ́ títí díẹ̀ lẹ́nìkan mo á meet ẹnìkan ẹni yẹn ó jẹ́ SOJ so òun mọ ẹnìkan tó ń jẹ́ Barry Wonder ẹlẹ́wà dòdò bàbá yẹn jọ barista báyìí àbúrò mama Duncan lamẹ́ríkà ni so ẹni yẹn wá rí àwọn nǹkan tí mo kọ àwọn story tí mo kọ àwọn script mi ó bá ní wọ́n narrate ẹ̀ níbi tí mo ti ń ṣe barbing ẹni wá sọ pé àwọn fẹ́ introduce mi sẹ́nìkan tó mọ mama Duncan tó mọ ògògó rí so bọ́n ṣe wá mú mi lọ nìyẹn mo ṣáà meet àǹtí Nura kan àbúrò mama Duncan náà nìyẹn wọ́n mú mi lọ sọ́dọ̀ ògògó taiwazan lọ́dún fa ẹ̀bẹ̀ ni so ìgbà tí wọ́n mú mi débẹ̀ so tí mo explain gbogbo nǹkan wọ́n sọ pé no kí ló dé o kí ni education ẹ̀ ń láfi padà sí di education tẹ̀bẹ̀ lọ́wọ́ mi wọ́n bẹ̀rẹ̀ pé what's your qualification mo ní I'm a school cert holder wọ́n nígbà wọ́n jáde mo ní 96 wọ́n ní and this is 97 98 wọ́n ní 97 gan nígbà yẹn wọ́n ní àwọn ọmọ tó rí ládùúgbò àwọn ọmọ tí mo tó rí káàkiri níbí tí wọ́n níṣẹ́ wọ́n ní òde kọ́ṣẹ́ mo ní mi kọ́ṣẹ́ wọ́n ní òde ẹ̀ka wọ́n ní lọ kọ́ iṣẹ́
wọ́n ní kí n kàwé mo ní mi ilẹ̀ tó fẹ́ ràn mí lọ wọ́n ní òkè lọ kọ́ṣẹ́ àwọn parent ẹ̀ ń kọ́ báyìí mo ṣáà mo ní mo ti kúrò ní. sòótọ́ pé wọ́n ti kọ̀ mí lọ́mọ o. wọ́n á sọ fún mi pé kí n lọ kọ́ iṣẹ́ pé tí n bá kọ́ṣẹ́ pé irú àwọn báyìí àwọn bóyá plumber làwọn bí mechanic làwọn pé àwọn dẹ̀ wà ní kíní kan corporation water corporation kíní kan pé kí n lọ kọ́ iṣẹ́ pé tí n bá wá àwọn máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ìgbà yẹn bàdá ṣáìdì ìbálòpọ̀ wọ́n dà káwọn coordinator ní ọdún fáńgbà yẹn àwọn ní àwọn máa ń gba owó lọ́wọ́ àwọn èèyàn kí but àwọn ò ní gbowó lọ́wọ́ mi mo ṣáà kúrò bẹ́ẹ̀ máa yàn á dẹ̀ máa rò pé èèyàn gidi ni aṣojú tútù lójú. iye ògògó èèyàn rẹnu fíìmù ọlọ́run tí mo rí ọkùnrin yìí kí ló dé. ṣe mo ń try láti dodge ó ń yí mi báyìí èèyàn gidi ni wọ́n máa ń pa àwọn pípù yìí o mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn and again náà wọn alábẹ́kúta tí mo ṣe wà pẹ̀lú ọláìyá igwe yá àwọn ọmọọṣẹ́ pọ̀ gan débi tó jẹ́ pé àwa ó lè jẹ́ ọmọọṣẹ́ gan ló gba owó fọ́ọ̀mù lọ́wọ́ tiwa ọ̀gá ò tiẹ̀ mọ àwa rárá tákà àwọn agbẹ́rù ni but wọ́n máa sọ pé yá ìwọ wá lọ bá mi ra oúnjẹ wá ìwọ ẹni tí èèyàn ń pè tó máa ń rí ó yàtọ̀ sí ẹni tó jẹ́ pé bóyá mo dìídì mọ̀ gidi gan so àìmọye films wọn lájọ ṣe tó jẹ́ pé ní 92 nígbà tí mo join wọn so tí mo sì mọ̀ yín gbà yẹn tó mọ̀ mi Hakeem ká pàdé rí sá bẹ́ẹ̀ ni so nígbà tí gbogbo ọ̀rọ̀ yẹn wá rí bákanbákan mo á mìtì Gbénga Adébóyè ní yí ẹ̀yẹn lọ́hùn so báwọn ṣe rí mi báyìí mo ní mo fẹ́ rí wọn mo ṣàkó àwọn script mi tí mò ń kó dání mo kó dání wọ́n sọ pé ìwọ ọmọ yìí wà á dẹ̀ lọ́gán o wípé ṣùgbọ́n ṣó lè ní sùúrù ṣá ìrìn àjò ó jìnnà gan o. Adébóyè sọ bẹ́ẹ̀ Ọlọ́run but ẹdún náà wọ́n tiẹ̀ ní wòlíì ni. èmi ò mọ̀ létà lèmi ẹ̀ṣẹ̀ mọ̀ nítorí gbogbo wọn tó sọ nítorí nǹkan tèmi ń wò rè mo bá ọtí tí gbogbo ẹ̀ mọ́ ọ̀kẹ́ aláyé mi gbìngbìn ló ṣayé lọ́wọ́ pàtẹ́ yìí. mo sọ́jà máyì mọ tí ọ̀tọ̀ nígbà tó ń bá mi sọ́jà rí ibẹ̀ kìíní kan wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ yẹn ṣe ẹ́ ń sìn but nígbà yẹn Gbénga Adébóyè sọ nǹkan tí èmi fi ń wò wọ́n ní ó máa become great tó pé tó bá dẹ̀ ń kánjú ṣé kí ní ṣé wàá join Ọláìyá ọ̀dọ̀ kémi ti lọ sọ́dọ̀ Ọláìyá rí mo fẹ́ tẹ̀síwájú ní pé àbí wàá join Yẹmí Adégúnjú wọ́n bá rẹ́rìn bẹ́ẹ̀ ni wọ́n bá rẹ́rìn wọ́n bá ṣe kíní ọ̀kíní wọ́n ní nǹkan táwọn fẹ́ sọ fún mi nìyẹn gbé kíní kan máa wò pé ìdí tí mo yẹ padà sí ẹ̀yìn yẹn ni pé bí ọ̀gá wa Ògògó bọ́n ṣe sọ fún mi tó bọ́ sí bóyá ń gbé tí ọ̀tún wọlé tó bọ́ sẹ́yìn ó fò gànà òun á rántí bí Gbénga Adébóyè sọ tí náà sọ fún mi wípé àwọn eléyìí èmi náà ti ń sọ nǹkan fáwọn kan sìn tó jẹ́ pé bóyá wọ́n fẹ́ join mi àbọ̀ fẹ́ kí ní ọtí máa sọ pé no báyìí ni kò ṣe a máa fẹ́ pé wèrè ní ọ̀gbẹ́ni nítorí èmi náà ti sọ fẹ́yàn rí ẹ̀ náà ti ń kẹsàn báyìí. Yes mo ti ń kẹsàn ó gbìyànjú náà ló máa kẹsàn so mo ti ń kẹsàn bẹ́ẹ̀ ni so mo á wò pé irú kí lélẹ̀ mo ṣàkúrò ńbẹ̀ ibẹ̀ ni mo ti wá lọ gbà tí gbogbo àwọn èèyàn dá mi lóhùn mọ́ tó yẹ pé Ògògó náà mo dọ́dọ̀ Ògògó táwọn èèyàn wá fún mi ní àwọn èèyàn tó ń ṣe dáadáa sí mi tó ń ṣe dáadáa sí mi ẹ̀gbọ́n kan á wà ẹ̀gbọ́n yẹn wọ́n pè ní Adams Ariyo so artist ni wọ́n so cousin wọn kan á wà lọ́dọ̀ wọn cousin wọn yẹn wá mo rò pé àwọn àti bọ̀dá dà mí ó dẹ̀ mo gbọ́ pé wọ́n ní bọ̀dá yẹn ti ṣaláìsí sí bọ̀dá láti so bọ̀dá láti yẹn ló wá pè mí òun àti cousin ẹ̀ tó gbà sọ́dọ̀ wọn sing good terms bóyá wọ́n wá downfall ẹ̀ ni I don't know ṣàmìmọ́ tó transfer láàrin ìyẹn ló wá pè mí pé ìwọ ọmọ ìta ń bá wí látijọ́ yìí jẹ́ ṣé wò fẹ́ ṣoríire ni mo ní mo fẹ́ ṣoríire ó ní jẹ́ kí n fún ẹ láṣìírí kan ibi tí cousin mi ibi tó ti ń rí jẹ tiẹ̀ ìwọ náà wà lọ síbẹ̀ tó mọ̀ pé tó bá lọ síbẹ̀ ìwọ náà ṣe dáadáa bọ̀ bá sọ fún mi pé mi mo júwe fún ẹ o bó ṣe fún mi ládírẹ́sì ibì kan nìyẹn ní Ìkẹjà so mo gbéra nìyẹn mo lọ nìyẹn òjò pa mí débẹ̀ lọ́jọ́ yẹn mo débẹ̀ mo ṣá bá ọ̀gá wọn gbàtí mo bá ọ̀gá wọn bá sọ fún wọn ẹni yẹn ń jẹ́ ọ̀gá Rẹ̀mí Adésádà àwọn ni CEO Remicade Art Production Company àwọn billboard ńlá tó máa gbé sórí títì yẹn rooftop àwọn tó máa ń tóbi gan yẹn làwọn máa ń ṣe ń bẹ̀ so mo ṣe débẹ̀ ní ẹ̀ bá kí wọn wọ́n bá sọ pé àbáwọ̀ ní kíní kan wọ́n bá ní àbáwọ̀ níbo ló ti wá mo ṣáà sọ fún wọn pé mo jẹ́wọ́ fáwọn mo kẹ́ àwọn òbí mi ta ni mo ń sùn pé even gan báyìí and nígbà tí mo fẹ́ wá sọ́dọ̀ tí wọ́n yẹn tán ti lé mi kúrò ní hòtẹ́ẹ̀lì aṣẹ́wó mo ti wá ẹ̀gbọ́n mi kan wà wọ́n fẹ́ àwọn níyàwó kékeré bàbá Eniola Badmus so Eniola Badmus kan náà
so àwọn náà gbà mí sọ́dọ̀ ní gbogbo time yẹn tán tún wá ń bọ́ mi tán ṣe dáadáa fún mi tó yẹ kí bàbá Badmus yẹn bàbá yẹn dà gan tó ṣe tó yẹ kó ṣàbọ̀ mi wọ́n á bọ̀ mi for so long láti bẹ̀ mo á wò kí mi lè máa jẹun lójoojúmọ́ báyìí kí n kàn máa jẹun kí n máa sùn kí n máa jí kí n máa ni mo á ṣẹ̀ṣẹ̀ wá pé bọ̀dá láti yẹn mo á lọ bá bọ̀dá láti yẹn lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wá júwe ibẹ̀ yẹn fún mi bẹ́ẹ̀ ni mo á lọ sọ wá níbo mò ń gbé mo á nà ọ̀dọ̀ bàbá Badmus kan ní Ṣógúnlẹ̀ ni mò ń gbé ìwé kinní kan wá ní kí ló dé tí mo ní mi kan láìkí kan jókòó síbi kan kí n máa jẹun kí n máa gbádùn pé mo fẹ́ níṣẹ́ lọ́wọ́ tí màá ṣe o but ìdí tó dẹ̀ kí n sọ pé mo fẹ́ lọ ṣiṣẹ́ yẹn náà ni pé fíìmù lóhùn mi ṣe but mo dẹ̀ kí n tó lè gbà mí sí fíìmù ní Ògògó àfi kí n lọ kọ́ṣẹ́ yẹn so ìgbà míì wà téèyàn bá ń rí rejection nílé ayé bẹ́ẹ̀ èèyàn lọ bẹ́ẹ̀ nìkan ó wá reject èèyàn àbó lọ bá kinní kan ó wá reject èèyàn ó lè jẹ́ Ọlọ́run fi ṣe atọ́nà síbi rere ẹ̀ ni tí wàá tọ̀ yes tẹ́ni ẹ bá gbà kò ní débi tó fẹ́ dé ó dàbí ọ̀rọ̀ kan tí mo sọ̀rọ̀ kan lórí Instagram láìpẹ́ Kẹ́mi tí Kẹ́mi Àpésìn sídi ẹ̀ wá bá mi ní ọdún kan ó ti ń ṣe make up London Ìtẹ̀lẹ̀ tó yẹ pé àwọn èèyàn ti mọ̀ gidi gan but ó fẹ́ tẹ̀síwájú ibi kóhun tún nímọ̀ nípa effect tó máa look gidi gan so gbogbo bó ṣe ń kan sára sí mi tó ń bá mi sọ̀rọ̀ mo ń yí báyìí torí kí mi ìfẹ́ gba obìnrin mi ìfẹ́ gba obìnrin rárá kí ló ṣẹlẹ̀ pé mo ti encounter pé bí irú kí ó gba èèyàn tí ó fẹ́ máa train kó wá di pé ẹ ti ń wọra gan tẹ́ máa fẹ́ máa fẹ́ra yín mi wàá fẹ́ rárá mi ìfẹ́ ẹni fẹ́ èyí sì lè gbá àǹtí sídí ni bẹ́ẹ̀ yẹn òun gbà yẹn ẹni ṣe mo lè ẹ lè fẹ́ àǹtí sídí pẹ̀lú gbogbo gàkíà wọn. mo jù lọ. mo mọ̀ ṣùgbọ́n wọ́n gàngàn. ẹgbẹ́ yẹn kọ́ ni nǹkan ẹ́ńjìn tó wà nínú èèyàn ni. ìyẹn kọ́ ló fi ń ṣe ẹ́ńjìn tẹ̀síwájú lọ. ẹ́ńjìn tó wà nínú. so mi wàá fẹ́ any encounter pẹ̀lú obìnrin kí bẹ́ẹ̀ mo àjọ ṣiṣẹ́ papọ̀ mo ń kọ́ níṣẹ́ ìfẹ́ wa ń lọ wọ̀ ó máa ṣẹlẹ̀ gidi. ó máa ṣẹlẹ̀. trust ara yín débẹ̀. no ọkùnrin ni wá kì í ṣe pé trust ara wa débẹ̀ èèyàn trust or no trust tẹ́ bá ti ń train ọmọ kan tọmọ yẹn bá mọ ọṣẹ́ yẹn gidi gan ẹ bẹ̀rẹ̀ sí ní like ẹ̀ naturally láti bẹ̀ nǹkan á bẹ̀rẹ̀ sí ní ọmọ yìí náà dẹ̀ bá tẹ máa ẹ̀ ní mọ̀ ọ̀gbà tó máa ṣẹlẹ̀ so mo á ti made up mind mi pé no I won't let this gbogbo obìnrin tó bá ń wá síwájú mi ní even gan hundreds of people tó máa ń gbọ́n sìn a máa òkè àṣìdí tó gbẹni yóò ṣe but mo dìídì sọ fún òun wípé I don't want to because of kìnnì kan wípé mo ṣáà kò sí bínú. èmi ò mọ̀ ní àìpẹ́ yìí nǹkan tó mú mi sọ̀rọ̀ yẹn lórí Instagram náà ni pé ní àìpẹ́ yìí ni mo kàn rí fọ́nrán yẹn tí ó sọ wípé ìgbà kan lòun dẹ̀ fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ Hakeem Effect pé Hakeem Effect wọ́n ṣe bá wọn ṣe wípé báwa bá wípé àbọ̀ tó ń dúpẹ́ so nǹkan tí mo fẹ́ jẹ́ kó yá èèyàn náà ni pé sísọ fún wípé mi lè kọ níṣẹ́ àbí kò ìsáyè ní bí mo ṣe ń yí yẹn lára pa plan Ọlọ́run tó fẹ́ kí n ṣe ìyà tó fẹ́ kí n kọ sí nínú ìrìn àjò ayé tiẹ̀ nìyẹn nítorí pé èmi náà ti wá nǹkan kan dé ọ̀dọ̀ àwọn kan gbà kan tó jẹ́ pé wọn ò ṣe fún mi ṣùgbọ́n ká lóun ti ṣe fún mi irú school tí mo fẹ́ lọ ìyá institution bàbá mi rán gbogbo àwọn siblings mi lọ sí institution èmi nìkan lọ ràn lọ but tó bá ti rán mi ní di Hakeem Effect lẹ́ni ẹ ti gboko bò mí lọ. mi ní gbọ́ bẹ́ẹ̀ struggling tí mò ń struggle tí mo ní mo kọ́ṣẹ́ barbing mo kọ́ṣẹ́ bricklaying mo kọ́ṣẹ́ carpentry mo gbogbo nǹkan welding gbogbo ètò kí inú ọgbà tá ti ń kọ́ṣẹ́ àwọn ọ̀gá ilé ìbọn ṣe ń pè ẹ́ pé a ṣe léyìí so pé nígbà tí nǹkan wá ṣẹlẹ̀ tí nǹkan tí ò lọ dáadáa gbogbo àwọn iṣẹ́ yìí náà kí n lọ sóko lọ ṣe bricklaying kí n lọ pẹ̀lú carpenter lọ ṣe iṣẹ́ kan òun ló kúnra jọ tó di Hakeem Effect. lẹ́ni. bẹ́ẹ̀ni nítorí gbogbo knowledge tó fẹ́ sọ pé ó fẹ́ nínú film nínú special effect mo infuse gbogbo nǹkan tí mo ti pass through. àṣẹ Ọlọ́run ti gbogbo ìwà ń gbà yẹn lọ́kọ̀ fún èjèèjì ni ká má bàa sọ continuity nù. ti ẹ o. ẹ sọ kíní kan o ẹni nígbà tó yá ẹnìkan ní lọ síbẹ̀ yẹn wọ́n á gbà ẹ̀ wà ókè ìgbà tí wọ́n á débẹ̀ yẹn ẹ túraká ẹ túlẹ̀ fẹ́ nìyẹn kí wàá ṣẹlẹ̀. so nígbà tí mo wá lọ sí ọ̀dọ̀ ọ̀gá yẹn mo wá bí ọ̀gá yẹn ṣe rí mi ọ̀gá yẹn wá sọ pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ́yìí pé ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí ẹni pé how long ló fẹ́ fi kọ́ mo á ní nǹkan tí mo fẹ́ fi kọ́
bóyá oṣù mẹ́ta kí n kàn máa ró oúnjẹ jẹ kí n lè máa bọ́ ọ́ torí ẹni wọ́n ṣe bíbọ̀dù báyìí ṣe. wọ́n wá ní ṣé mo kí n mo fi nǹkan tí mo draw wọ́n wá ní kí n lọ yá mo wá lọ yá ìgbà tí mo yá tí mo ṣe kí ni kan wá rẹ̀ náà sọ pé ó kí ó yá ọ̀rẹ́ wàá tra oṣù mẹ́ta ẹ̀ náà so mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn ìgbà tí mo bẹ̀rẹ̀ mo ṣàbẹ̀rẹ̀ sí ibo ni mo fẹ́ máa gbé mo ti kó ẹrù mi kúrò lọ́dọ̀ àwọn Eniola Badmus yá so mo wá bẹ̀rẹ̀ sí ní sun ìta. Eniola ń gbà yẹn. àwọn náà ń lọ máa ń rí iṣá máa ń. bọ̀dẹ̀ kì í kò sí pé àjọṣepọ̀ àwọn àbọ̀wọ̀. èmi gan ṣe rí èèyàn ṣòro fojú di láyé o ká lè mi fojú di Eniola ọdún ọmọ olówó lòun náà ká lè mi fojú di. ìyẹn Eniola Badowski àti. yes bó ṣe máa di Eniola Badowski nìyẹn lénìí ká lóun náà fojú di mí òun ò kú mọ̀ pé ẹni tó wá gbọ́dọ̀ àwọn tí bàbá wọn ràn lọ́wọ́ kò mọ̀ pé Hakeem Effect ló máa di lọ́la èmi náà mọ̀ ọ́ ní àjọ ń rìn àmórí olówó òun ló wá mú mi padà sọ́dọ̀ ti sídí tí mò ń sọ tèmi bá dá sídí lóhùn lára ìpè mi ìdá sídí lóhùn ó wà frustrated gà kí ló ń ṣe ni ló fẹ́ tẹ̀síwájú ló fi di ẹni tó ń di pé actor ayé tí gbogbo ayé ń lé kiri sí tí bá dá lóhùn tó bá ti do ní special effect tó ti good effect ló máa wà kò ní mọ̀ pé ó máa di ibi tó ń lọ ibi tó ń lọ ó lágbára ju ibi tó wà yìí lọ. ẹ wá lè fẹ́ kọ fóṣù mẹ́ta ṣé ẹ ti kọ fóṣù mẹ́ta. wọ́n á ní mo fẹ́ kọ fóṣù mẹ́ta n bá di oṣù kẹta oṣù kẹfà wọ́n ti ń bó mi ń gi ẹ̀wọ̀n kí mi sẹ́ pé mo fẹ́ kọ kí nǹkan máa lọ ti ń yí mi ń gi gbogbo àpá ti wà lára mi. ṣé ẹ mọ̀ ni. no ẹ mọ̀ pé ẹni tí àwọn òṣèré rí èèyàn mẹ́ta èèyàn méjì ló máa tọ̀yàn lé ayé kí èèyàn tó di nǹkan tó fẹ́ di. ṣe rí most of àwọn èèyàn sọ pé òbí rẹ ló tọ́ mi àwọn olóyè kìíní kan ẹni tó tọ̀yàn ní ọ̀sán ayé èèyàn òun ló lead èèyàn síbi tí èèyàn lọ lé ayé gbogbo ìtòbí kọ́ wa yẹn eré ni kákan fi ní grassroots pé knowledge o gbọ́dọ̀ wà discipline kíní kan ẹni tó bá tọ́ ẹ lọ́sàn-án ayé ẹ bóyá tó fàṣẹ lé ẹ lọ́wọ́ tó gbọ́dọ̀ ẹ tó fi ní àwọn knowledge gidi gan ẹni tó bá múyàn ní ìpele mẹ́ta ni o but ẹni tó bá múyàn lọ́sàn-án ayé èèyàn òun ló determine nǹkan tí wọ́n fẹ́ dì láyé tó bá ṣe é jàkújàkú tí ò lead ẹ sọ́nà rẹ̀ béèyàn ṣe máa bá kú nìyẹn. bí ẹ̀kọ́ yunifásitì àbí kí n sọ pé tasha institution pé mo fẹ́ di banker mo fẹ́ di oníròyìn mo fẹ́ di adájọ́. so tí wọ́n bá depend létò bí ẹ̀ lásán èèyàn ní débi kankan ẹnìkan láti kọ̀yàn ní ọ̀sán ayé èèyàn òun ló máa fi nǹkan tí èèyàn fẹ́ jẹ léèyàn lọ́wọ́ so tí wọ́n bá ti wá kùnà ńbẹ̀ yẹn ó ṣeé ṣe kéèyàn má débi tó fẹ́ dé. nítorí ìjọba àsìkò ìgbàlẹ̀ apàdà kò mẹ́ kì í sì ló mú ijá sí ibi à ń ṣe ìfẹ́ẹ̀tì tó bù háyà báyìí lónìí. nígbà tí ó di 1996 2006 tí ìjọba bàbá wa tán di president ń sìn. Bọ́lá Ahmed àkàbí ọmọlúdẹ nígbà náà. tán jẹ governor bẹ́ẹ̀ so wọ́n put an eradication to illegal erection of signage. so ẹni tó bá fẹ́ rin signboard ó máa san owó látọ̀dọ̀ àwọn lásà so iṣẹ́ tí mo wá ń ṣe iṣẹ́ yẹn wá fọ́ kò wá ṣe bẹ́ẹ̀ ni so ibẹ̀ ni mo ṣáà ti bẹ̀rẹ̀ sí ní gbogbo nǹkan ṣáà dàrú ṣá débi tó yẹ pé mo á ṣáà di ẹni tí ó lọ join church kan but èmi lẹ́bùn àlá tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ màá ti rí tí bẹ́ẹ̀ nǹkan máa ṣẹlẹ̀ sẹ́yìn kan àbẹ́nìkan fẹ́ kú àbí kíní kan láti kékeré ni mo ti ní yẹn. ṣó sì wà dì sí báyìí náà. ó sì wà. ó wà báyìí. ó sì wà. ẹ̀ẹ́dùn sí mi lónìí ẹ̀ sọ fún mi ó yẹ já mọ́ lọ. so ibi tí wọ́n ti wá ṣẹ́rí kí nǹkan tó lè dá láyé yìí ọlọ́run á gba nǹkan míì ó lè gba ibi tó ti rí rọrùn ó lè gbà lọ́wọ́ ẹ̀ láti lè direct ẹ sọ́nà ibi tó fẹ́ kó tọ̀. so ìgbà tí mo wá dé church yẹn ṣá tí mo ṣá di Christian mi sọ pé Christianity lọ́nà o mi dẹ̀ ní Islam lọ́nà o. ṣùgbọ́n ẹ ṣe àwọn ọ̀nà àbáyọ. bí wọ́n ṣe gbọ́ lémi ló wá gbàdúrà fún mi ní Concord Assembly láyà kún ọjọ́ Reverend Duraina àti Pastor Bayo mo ṣe dé inú pákó tí mò ń sùn nígbà tó mo ti lose ogun tí mo ní inú pákó mò ń sùn gbà yẹn so bí wọ́n ṣe gbọ́ lé mi lórí ibi tí mo sùn sí báyìí èmi àtàwọn èèyàn mi wá ń lọ àwọn siblings mi à ń lọ lójú àyà mi bàbá mi gbogbo wọn ẹni yẹn wá ẹni yẹn kàn pè mí pé wọ́n bì ó porúkọ mi bá ní mo ń lọ pẹ̀lú àwọn èèyàn mi ó ní wọn kì í ṣàwọn èèyàn ẹ̀ ṣé wọ́n lè tẹ̀lé mi tó bá lè tẹ̀lé mi bá ní tẹ̀lé ẹ kíní ó bá ní kí n wá mo ṣe súnmọ́ àwọn èèyàn mi wọ́n wò kí ló ṣẹlẹ̀ wọ́n á fọ́ kọ́ mi léjìká ìgbà tí wọ́n ní kí n wò funfun láti ìsàlẹ̀ dókè ni tí Muslim bá máa túmọ̀ ẹ̀ á ní màláíkà tí Christian bá máa túmọ̀ ẹ̀ á ní Holy Spirit
tí àwọn ẹlẹ́sìn ìbáláyé bá wọn sọ pé Oòduà ni àbí Ifá àbí Ọbàtálá ni tó pé funfun náà ni gbogbo wọn so ẹni ẹ bá sọ tí n bá lè tẹ̀lé òun mo bá wò títí tí mi rí ojú ẹ̀ ó bá ní kí ni mo mọ̀ ọ́ ṣe mo ní mo mọ̀ ọ́ draw ó ní ara ó ní nǹkan tí mo gbé sínú ẹjú ẹ lọ ó ní tó bá lè tẹ̀lé mi ó ní I will announce you to the world tí o gba ayé tó yẹ pé ibi tó máa dé gan máa yà ọ́ lẹ́nu mo bá bẹ̀ sí sunkún látojú oorun mo sunkún dójú ayé àwọn ẹ̀gbọ́n mi tàjọ ń sunu pákó ló bá jí mi kí ló ṣẹlẹ̀ àtàbúrò mi obìnrin kí ló ṣẹlẹ̀ kí kan bá rẹ́rìn-ín torí muslim làwọn. àbúrò family àbábúrò tẹ yìnyín tẹ palapàdé. no àwọn àbúrò nígbà tó yá tí nǹkan da fún mi nídìí iṣẹ́ signage yẹn mo kó gbogbo àwọn ọmọ ìyá mi kó gbogbo wọn mọ́ra. bàbá ń kọ́ sọ́nà pàdà ọmọ tá a dì sóònù bóyá yẹn ti bàbá ń gbà náà. èmi ń bínú sí wọn mo ń bínú sí wọn pé wọn ràn mí wọn ràn gbọ́n tó kù ní institution even gbọ́n tó lọ sílé ọkọ wọn tó ṣe ràn lọ but wọ́n á pàdé director kan wọ́n pe director ní ns tobi so on director actor dẹ̀ ni wọ́n rí mi nìyẹn ọkọ̀ sọ pé kí ló dé tí òun bínú sí bàbá ẹ̀. wòlíì náà ni priest ni wọ́n máa ń ríran èmi ò mọ̀ wọ́n bá ní ìjọ tí o bá tó bínú sí tó bá ṣàdúrà fún ẹ kì í ṣàdúrà ìyá nìkan ló ń mú ọmọ bàbá ẹ nífẹ̀ẹ́ gidi gan ìjọ tó bá fi lè lọ ra iyọ̀ kó lọ gbé fún bàbá ẹ kí bàbá ẹ ṣàdúrà fún ẹ gbogbo ọ̀nà ẹ máa open mo ṣe lọ ṣe nìyẹn o bàbá tí mo ti ń bínú sí látò yes mo ṣe nìyẹn bí gbogbo ọ̀nà ṣe bẹ̀rẹ̀ sí là nìyẹn bọ̀kọ́nà yẹn tó là ní wọ́n kọ́ gba gbogbo nǹkan lọ́wọ́ mi ná tí mo lùsọ gbogbo nǹkan ni mo ẹ̀ṣẹ̀ wá rí ẹni tó wá sọ pé tí n bá máa tẹ̀lé òun mo ṣe tẹ̀lé bí gbogbo nǹkan ṣe bẹ̀rẹ̀ sí yí padà bàbá ní chọ́ọ̀chì mo pàdé àwọn ẹnìkan aṣàkórajọ afọ́ọ̀mù gúrùpù kan à ń kọrin à ń ṣe ká 4GOs lọ́n pè wá lápò ọjọ́ ńgbà yẹn à ń ṣe gbogbo ẹ̀ bọ́ nígbà tí ó di ìpele kan ẹni tó wá jẹ́ olórí wa ẹni tó jẹ́ bí Hakeem Effect nìyẹn gbọ́ngàn ẹni tó wá jẹ́ olórí wa MC Reason lápè èmi mú dàbàjú nínú group yẹn but gbogbo wọn so ẹni yẹn kàn sọ pé ìwọ a fẹ́ ṣe program kan ní 31st night ìwọ ó máa kọ́ wa lórin ìwọ máa kọ́ wa níjó bàbá ẹ̀yin máa kọ́ wa ní special effect èmi ò dẹ̀ mọ̀ tó ń jẹ́ special effect wípé wọ́n máa gé orí gẹ́sẹ̀ gé kíní ọ̀kíní kan mo bá sọ pé ó bá ní artist níyẹn lè ṣe mo ṣe padà lọ lé ní ẹ̀ bá lẹ́yìn ìgbà tó ti pè mí pé kí wọ́n tẹ̀ láwọn ẹni tó pè mí látojú oorun yẹn ó máa ń wá kọ́ mi bó ṣe ń gé apá gé ẹsẹ̀ lójú oorun bọ̀tẹ̀ mi ìwòwe kí ni aláwọ̀ rárá ṣé kìí ṣe Jésù. no Jésù. ẹ jẹ́ béèrè. no èmi náà mọ̀ but. kìí ṣe màláìkà Jùbìrìlù. èmi náà mọ̀ but ìmísí Ọlọ́run bọ́lọ́run ṣe nìyẹn tẹ́ni yẹn wá kọ́ mi tó kí mi ìrojú ẹ̀ má kọ́ rí pé ó ń kọ́ mi máa sọ fáwọn síbí ìlú kí ẹnìkan wá kọ́ mi ní nǹkan lójú oorun àwọn ní ọ̀bọ aláàlá ètò ìdíje já máa ń fi mí ṣe ẹ̀yẹ but nígbà tó wá di ní ọjọ́ yẹn bá ṣe dé church nìyẹn a wá fẹ́ ṣe rehearsal so gbogbo kálukú yẹn tó kọrin yẹn tó kọ play yẹn tó kọ wọn níjó ó ti kọ wọn bá ní bàbá assignment ti yín dà mo bá ní mi lè sọ fún wọn tó mọ̀ ridiculous pé èèyàn wá kọ́ mi ní nǹkan lójú oorun á máa fi mí ṣe ẹ̀yẹ ni mo bá ní nǹkan tó ṣẹlẹ̀ ní pé kí la lè fi ṣe kinní gbogbo àkàn deliberate lórí ẹ̀ bí gbogbo wọn sọ pé ẹ ṣe ló nǹkan báyìí ẹ ṣe ló nǹkan báyìí mo ní mo lè ṣe pọ̀ mímọ̀ nǹkan tí mo lè fi ṣe kójú kẹsẹ̀ tóbi kinní kan ọmọ kékeré kan wá ń bọ̀ màmá ẹ̀ wá ń já tó ń nu chọ́ọ̀chì every Saturday so bọ́mọ ẹ ṣe sáré bọ̀ àárín wa bóyá ọmọ ọdún mẹ́fà ni ó kàn sáré wà àárín wa kàn sẹ́ pé kí a lo kinní báyìí tó ń mú nà báyìí lẹ́sìkẹsẹ̀ wọ́n ń mú nà báyìí ní ẹ̀mí tó máa ń bẹ̀ mí sọ̀rọ̀ ó kàn sọ fún mi ní pé èmi wọ́n rán ọmọ yẹn wá o n tó máa lò n tí mo ti wá kọ́ ẹ látòjú oorun láti jọ ẹ̀ n tó máa bẹ̀rẹ̀ sí ní lò òun lọ́mọ yẹn wá sọ fún ẹ yẹn o mo dẹ̀ jẹ́ sọ́kó bá mọ̀ pé òótọ́ ni mo nǹkan tí mò ń sọ fún ẹ wàhálà máa ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì tó yẹ pé wọ́n máa là wọ́n tí ń sìn ẹ̀wọ̀n kébì kan máa sọ̀rọ̀ síyàn létí lẹ́sẹ̀kẹsẹ̀ níyà wọn ẹ̀kọ́ àbí ta ló nọmọ mi pé fún aṣọ bí jà ṣe dìjà gbòòrò lẹ́sẹ̀kẹsẹ̀ mo kàn sá kúrò láàrin wọn ni mo kàn sá lọ sí chọ́ọ̀chì sí ṣọ́ọ̀bù mi mo kàn sáré ọmọ kan wọ́n pè ọmọ yẹn náà ti popular gan sí wọ́n pè ní Ayọ̀wọlé at clay gbọ́tèmi lọ́ máa ń pè lórí Instagram òun àti boy kan Adélẹ́yẹ fún mi lórúkọ ẹ̀ Adébáyọ̀ Adélẹ́yẹ òun ni goalkeeper Nigerian sin so àwọn méjì ọ̀dọ̀ mi lọ́wà lọ́n kọ́ṣẹ́ láti bí 9 years 8 years wọ́n ti wà lọ́dọ̀ mi àwọn ni mo kọ́kọ́ pè wípé ẹ lọ ra kíní ìwá mo rán lẹ́yẹ yẹn tó yẹ clip goalkeeper Nigeria ya lọ ra nǹkan báyìí wá pé lọ ra wá mo mú kejì ẹ̀ mo ní yé àṣẹ nǹkan tó ti ń kọ́ mi látọjú ọ̀run rẹ̀ ó dẹ̀ wá rí bẹ́ẹ̀ Ọlọ́run so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ látẹ̀kan kálẹ̀ mi mọ̀ pé àwọn ọmọ méjì yẹn gan máa di nǹkan tó dì báyìí kí n kọ́ sọ pé
ta ló ń wá ilé mi nígbà tó mú wọn wá tó gbogbo àwọn èèyàn tí mò ń kọ́ṣẹ́ gbà mí kì í gbowó lọ́wọ́ wọn mo wo ìlànà tèmi náà gbà so bí mo wá kó gba àwọn tó bá ti yàkuyà ládùúgbò máa ń kọ́ wọn ṣẹ́ lọ́fẹ̀ẹ́ òun ni so ká má fọ̀rọ̀ lẹ̀ sí ọ̀rọ̀ bí mo ṣe di ọdún ta fẹ́ perform kí ni ẹ̀ ń bá ṣe kí ni ẹ̀ ń bá ṣe bí gbogbo ọ̀tá kọ̀wé wọn bá dìde mo ṣe bẹ̀rẹ̀ sí ṣe effect nìyẹn láti gbà yẹn. olùkọ́ ojú oorun kọ́. mi olùkọ́ ojú oorun wọ́n o so ẹ̀kọ̀ọ̀kan náà rárá ẹ̀kọ̀ọ̀kan tí n bá lọ síbòmíì tí n bá fẹ́ ṣe nǹkan lẹ́sẹ̀ wọ́n gbéṣẹ́ kan fún mi wọ́n sọ pé Hakeem kí ni ò sínú iṣẹ́ tẹ̀lé ẹ má bá a ṣe nǹkan báyìí kí ni kan a kàn sọ fún mi pé tó bá máa rìn débẹ̀ kúrò mẹ́ẹ̀ tó bá máa rìn débẹ̀ má ti fi nǹkan tó máa lò má ti fi síbẹ̀ fún ẹ. dì sí àbí nígbà yẹn. nígbà yẹn but nísìnyí nítorí pé mo ti mature dáadáa bí n bá ṣe ń rò rírò ló ń gbé wá fún mi mo lẹ́bùn àlá o but nísìnyí ẹ̀bùn àlá mi wà so but nísìnyí bí n bá ṣe ro nǹkan tó wá ti sọ pé ṣé kí nìyí bẹ́ẹ̀ mo róyìnbó tó ṣe nǹkan kan lẹ́sẹ̀kẹsẹ̀ nǹkan tí màá fi ṣe á dẹ̀ máa sọ sínú brain mi nítorí a lot of people tó ń pè mí ní special effects makeup artist òun á lè pè mí bẹ́ẹ̀ ṣùgbọ́n I'm a replicator ẹ̀bùn mi gangan is to replicate kí n ṣe àrọ́dàrọ́dà nǹkan tó jẹ́ original ẹ̀bùn mi nìyẹn ẹ̀bùn mi òun ṣe special effect gangan but ẹni tó bá ti ní ẹ̀bùn ká ṣàtúndá àrọ́dàrọ́dà bíi ẹ̀dà ẹni tó bá ti ní ẹ̀bùn àwọn tó ní wọn pọ̀ so but ẹni tó bá ti ní ẹ̀bùn ká ṣe àrọ́dàrọ́dà ó lè di special effect ó lè di anything so bí mo ṣe bẹ̀rẹ̀ láti gbà yẹn lọ nìyẹn. Hakeem Effect yẹn ẹ̀yin lẹ sọ́ra yín àbáwọn kan ní okùn tó ọmọ jẹ́rìí àbẹ́ ilẹ̀ fi effect kún. rárá nígbà tí mo bẹ̀rẹ̀ sí rìnrìn àjò mi mo pàdé Lala so Lala ṣe ọ̀pọ̀lọpọ̀ gan lé ayé mi gan tẹ́ pé ó jà fún mi gan so nígbà tó wá di stage kan wá sẹ́ pé ó máa introduce mi sí Murphy ló ń ṣerú nǹkan ẹ̀bùn tí mo ní Murphy Àfọlábí bẹ́ẹ̀ ni nígbà tí mo wá dọ́dọ̀ Murphy bá ṣe débẹ̀ báyìí Hakeem kan wà lọ́dọ̀ Murphy tó jẹ́ pé bíi personal kìíní ẹ̀ bíi PA bíi assistant ẹ̀ ni so tó bá ti wá fẹ́ pe Hakeem ayé ìgbà yẹn là ń ṣe Òṣùmàrè so bó tó sọ pé Hakeem méjì máa sáré wá sí orí set wọ́n sọ pé èmi dẹ̀ tó bá ń pè kí lórúkọ mi màá ní Kimson mi lè sọ orúkọ tí mò ń jẹ́ secondary school is Kimson O'Neil bíi Hakeem Onílògbò òun lásọ di Kimson O'Neil but mi wàá lè máa sọ mọ́ kí àwọn ilé máa fi mí ṣe ẹ̀yẹ tí n bá sọ pé Kimson O'Neil mo kàn tó bá sọ pé kí lórúkọ ẹ màá ní Hakeem so mo fi wá sọ pé tí n bá ti ń pe Hakeem káníwọ ni mò ń pè màá ní Hakeem Effect Murphy ló sọ yín bẹ́ẹ̀ Murphy ló sọ mí bẹ́ẹ̀ kí Hakeem Effect so tí n bá ti ń sọ pé Hakeem ìwọ ni Hakeem tèmi tí mo ní tẹ́lẹ̀ Hakeem Effect so bí gbogbo àwọn ṣe bẹ̀rẹ̀ tí n bá tó wá débò míì máa kí ṣé kí n sọ bẹ́ẹ̀ yá kí ló rẹ̀ Hakeem Effect bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí pé Hakeem Effect nígbà kan tí ẹ fẹ́ wọ tíátà náà ni ògbéndé ọ̀dọ̀ Alhaji Taiwo Hassan Ogogo ṣùgbọ́n wọn ò bá lọ báyìí ẹ lọ́bẹ̀ mọ́ ẹ ti wá ń ṣe kíní ní àárín ìlú ẹ ń ṣe ń gbòòrò ẹ ń ṣe ń chọ́ọ̀chì ọdún wa lè padà sí ilé tíátà tí orúkọ yẹn wá padà àrùn òde báyìí kí ló gbé yín padà ká ló mú yín padà. ní bẹ́ẹ̀ 2006 2006 náà ni mo padà sí di theatre so bí mo ti ń try láti 2005 so but 2006 ni ẹnìkan wà tó ń jẹ́ Oore-Ọ̀fẹ́ Williams wọ́n á ṣe audition film kan Ilẹ̀kùn Gòmórà so mo bá wò pé ìgbà tí iṣẹ́ kíní ti tán iṣẹ́ signage ẹ tó tán mo kàn gba Ìbàdàn lọ nìyẹn bá ṣe ṣe Ilẹ̀kùn Gòmórà nìyẹn nígbà tó di following year 2007 so 6 to 7 a ṣe kan Awo Jésù ibẹ̀ mo ti ṣe àwọn Christian lẹ́bàá lọ àwọn ṣe Christian ok line tí mo wà ń gbà yẹn kí kíní ẹ̀ tó mú mi nìyẹn bí Christian so bí mo ṣe wá join Oore-Ọ̀fẹ́ theatre group nìyẹn so a bá ṣe Awo Jésù mo á ṣe Bósùdé mo ṣe effect mo ṣe make up mo tún act nínú fíìmù yẹn so láti bẹ̀rẹ̀ ni ọ̀gá Múyìwá Adémọ́lá mo tún lọ sí bẹ́ẹ̀ ni mo tún lọ sọ́dọ̀ tiwọn náà owó òkúta àjọṣe àwọn films kan. ẹ lè ṣe effective àbí acting bẹ́ẹ̀ ni. mi ṣe acting nìkan ni mo act lọ́dọ̀ ọ̀gá Múyìwá acting nìkan ni mo. bó wà ní acting yìí sì ìtẹ̀sẹ̀ yìí bó ní méjèèjì kẹgbẹ́ lórí òṣùwọ̀n. acting gangan ló wù mí láti lẹ̀ kó tó di pé Ọlọ́run
only man propose and God disposes. Rírò ní tènìyàn ṣíṣe tọ́lọ́run bẹ́ẹ̀. So acting gangan gbogbo nǹkan tí mò ń bá lọ sí location ni kí n act mi dàbí ògògó mi nítorí pé mo rí pé kò lè sí owó nídìí kù à ń ya kámẹ́rà bí àwọn tẹ́rì àwọn. wípé actor nìkan but bọ́ọ̀ ní rírò tènìyàn ṣíṣe tọ́lọ́run even gan mo fẹ́ lè sọ pé special effect yẹn mi mo sọ di owó fúnra mi débi tó kí àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí níwájú ká ọ̀dọ́ wọn àti gbìyànjú wọn sá eré mo ti bá àwọn kan níwájú o but èmi ni mo yí padà sọ́dí ọ̀tún bí wọ́n sọ pé Alhaji Sikiru Ayinde Barrister tó yẹ pé wọ́n ti bá wéré fújà nílẹ̀ àwọn lọ́wọ́ modernize ẹni tó ti bá ńlẹ̀ lọ́wọ́ sọ́dọ̀ ọ̀tún gbé fújì wá àwọn màláìka làwọn ń kọ́ gbèsè ní kọ́ wọ́n ń kọ́ ẹni ẹ̀yin mú ọ̀tún bá yín o tó bá dún tí kálukú fẹ́ ṣe lénìí ọ̀nà wo lẹ́yìn àgbà tó fi dowó gbogbo à ń gé ní lápá à ń pe kíníkan ní èsúsú nínú fíìmù Fẹ́mi Adébáyọ̀ bó lẹ́yìn ṣe bó ni àti pé àwọn tẹ bá wájú yẹn náà wọ́n láwọn big abasa wọ́n láwọn náà wọ́n ṣe bẹ́bẹ́ nídìí à ń ṣe effect yìí èmi àìlọ́fà ká mọ̀ fò mọ̀ bẹ́ kiri ọ̀nà wo lẹ́yìn gbà ṣe tí ń tẹ mọ́tò bà kí lè fi kún. gẹ́gẹ́ bí mo ṣe sọ pé eré ṣíṣe ibẹ̀ ni focus gbogbo èèyàn nígbà yẹn. àbí iṣẹ́ ṣíṣe iṣẹ́ acting òun ni focus gbogbo àwọn èèyàn so wọ́n wá fún mi láàyè gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún yín pé ìgbà míì wà tí ìnira bá ń dé báyàn níbì kan kéèyàn fibẹ̀ sílẹ̀ bí tí wọ́n bá ti tolerate ẹ̀ tẹ̀síwájú so mo wà ní Yorùbá industry owó yẹn ò wá dáadáa bẹ́ẹ̀ ṣe fẹ́ à ń ṣàlè lọ ṣiṣẹ́ kọ́ máa fún yàn lówó kọ́ fún yàn lówó díẹ̀ ibẹ̀ ni ọ̀gá wa kan tó ń jẹ́ NS Tobi lọ́wọ́ rí mi lọ́wọ́ mú mi lọ sílẹ̀ Ìgbò nígbà tó mú mi lọ sílẹ̀ Ìgbò wọ́n ṣàṣọ pé iṣẹ́ effect yìí wípé okay bá àwọn wa máa ń kọ effect sínú iṣẹ́ wọn ṣùgbọ́n kó tó dìgbà yẹn ẹ mọ̀ kí acting ni mo ní mò ń ṣe tẹ́lẹ̀ mo ti rí àwọn bí bàbá wa Big Abbas nítorí wọ́n wà lára àwọn the best bẹ́ẹ̀ ni so tó wọ́n sọ pé èèyàn ní irú ẹ̀bùn tí mo ní làwọn ní. bàbá yẹn náà yà ẹ̀bùn tí wọ́n ròyìn ẹ̀bùn tí mo ní gangan lọ́n ní bí kí ìmísí kí wọ́n má kọ́ nǹkan kọ́ sọ fún ẹ pé ṣe kínní ṣó lè ṣe kínní lẹ́sẹ̀kẹsẹ̀ kínní adé máa òkè òǹgẹ̀lẹ̀ láì mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ irú ẹ̀bùn yẹn lọ́n ní ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ká dé sí àsìkò prime tó máa yẹ wá the timing òun ló important jù láyé. ó ṣe dédé. Rashidi Yekini wọ́n ti ń play ball mi tí ìfẹ́ rí ẹni tó lè score tó wọn gan. ṣùgbọ́n prime tán wáyà àwọn rò pé prime ni lọ lóyìnbó lọ sí kíní kan àwọn rò pé prime ni it's not prime nígbà táwọn Mikel dé. Mikel Obi. Before Mikel táwọn òkòṣà dé àwọn òkòṣà rò pé àwọn ti ráyé tán àwọn alájayé tí àwọn Rashidi ò jẹ. nígbà táwọn Mikel dé àwọn òkòṣà ń sọ pé àṣeyà làwọn jẹ wọn fáwọn lówó dáadáa tó rẹ kíní kan Osimhen nígbà táwọn ẹdẹ gan àwọn tó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́ Ọlọ́run jẹ́ kí á dé sí prime táwọn ayé lásìkò tí ó yẹ wá tí owó dẹ̀ máa gbà díẹ̀ lọ àwọn bàbá Big Abbas wọ́n rí owó níwọ̀nba nígbà time yẹn o wọ́n dẹ̀ níyì ní prime tiwọn irú wọn náà làwọn Nautica set tó ń ṣe effect àwọn yẹn náà àwọn ọ̀gá tá a bá wájú nìyẹn irú bàbá kan wà wọ́n pè ní bàbá Ọ̀sáì àwọn yẹn náà ṣe ọ̀run mòoru àwọn èèyàn ti wà tán ti ń ṣiṣẹ́ bọ́dá òye Akin Ògúngbè gbogbo àwọn tí mo rí lọ́dọ̀ aláìyá ńgbà tó ń ṣe effect nìyẹn but brain tèmi mò ń wò ẹ̀mí ẹ̀ ń sọ fún mi pé tí n bá fi lè ní sùúrù díẹ̀ sí i ó yẹ kí èmi náà tún lè ṣe kinní mo ti ń wo fíìmù àwọn òyìnbó ó yẹ kí n lè ṣe kó fẹ́ close mọ́ táwọn òyìnbó bẹ́ẹ̀ ni so ìyẹn ló wá mú mi nígbà tí mo dọ́dọ̀ NS Tobi NS Tobi tún pẹ̀lú ẹni tí ó fi kún ìmọ̀ mi àti Bàbá Dágunró alágìjà oògùn mo wo fíìmù Bàbá Dágunró kan ṣe JJC in the 90s early 90s ní JJC tán ṣàbà Dágunró ní àdá lẹ́yìn tí Bàbá Dágunró bẹ́ látòrí bíríjì Ìdúmọ̀tà sínú omi àwọn special effect wà mẹ́rin tó lágbára gan wọ́n wá opportunity láti meet Bàbá Dágunró Bàbá Dágunró tó wá kọ́ mi láwọn nǹkan kan. Bàbá ní wọ́n fọ́nà hàn yín. Ọlọ́run nígbà tí mo wà lọ́dọ̀ NS Tobi Ọlọ́run ló ní kéèyàn máa ṣe kéèyàn jẹ́ tó ní ìgbéraga ẹlòmíì lérò kóun ti mọ nǹkan tán
tó jẹ́ pé àwọn ẹlòmíì náà wọ́n ní nǹkan tágbà fi ń jẹ̀kọ abẹ́wé ló wà bàbá kan pè mí kí mo láìkí àwọn nǹkan tó ń ṣe tó bá fẹ́ ṣe nǹkan báyìí ó ṣe báyìí mo tún mú yẹn sọ pé ọlọ́run ló wà ní kí n má rí bàbá ẹ̀ bí ọ̀tá mi tó gbé sẹ́ẹ̀tì àti acting làwọn wá ṣe lọ́hùn so iṣẹ́ wa dẹ̀ fara pẹ́ra wọn kò sí tà ní máa fara gúnra so ìyẹn lọ báyìí a lot of things ni mo kọ́ ní gbogbo stages ayé mi so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí yà ń sọ lọ pé báwo la ṣe sọ di owó tó dọ́là so nígbà tí mo wá délẹ̀ Ìgbò àwọn NSTOB wá jẹ́ kí n rí wípé iṣẹ́ tí mò ń ṣe yìí ó yẹ kán máa san ó gidi fún mi so wọ́n ṣà ń bá mi ṣe tó kí mò ń ró gidi gbà máa kà ilẹ̀ Yorùbá mi lé until nígbà tí mo wá lọ ṣiṣẹ́ kan lẹ̀ Ìgbò tí wọ́n á fògùn dán mi wò. bí báwo sà. ọ̀rọ̀ yẹn kákànra sọ wọ́n ta mí lọ́fà ẹni tọ́jọ́ gbéṣẹ́ fún wa ẹni yẹn. gbogbo ló gbà. ó bà mí gidi gan tó yẹ pé wọ́n rù mí bí ẹni tó ń gbòkú lọ sí tán fi ṣọwọ́ sílé so wọ́n fi mí ṣọwọ́ sáwọn òbí mi ṣá látòrí set yẹn. bàbá lè wà ń gbà yà bí. bẹ́ẹ̀ ni àwọn náà wá gbà mí. wọ́n sì wà báyìí náà. wọ́n sì wà. àdúpẹ́ so mọ́mí ńkọ́. àwọn náà wà. àdúpẹ́. wọ́n mú ibẹ̀ mo ti rí babaláwo àfà àti pásítọ̀ tó ń ṣiṣẹ́ papọ̀ lórí mi. èwo lẹ́yìn gbé wá òkè èwo lẹ́yìn tẹ́lá bẹ́ẹ̀ mú ní ọ̀nà Ondo state Ìjẹ̀bú Ọ̀gbẹ̀rẹ̀ ó súnmọ́ ọ̀rẹ́ so wọ́n wá bẹ̀ sí ní ṣe nígbà tí mo bọ́nú ẹ̀ tán báyìí mo wá ní mi ní ṣiṣẹ́ fíìmù mọ́ ìgbà tí mo ní mi ní ṣiṣẹ́ fíìmù mọ́ ìfúngbọ̀n àwọn ọmọọṣẹ́ mi tí mò ń kó kiri tí mo filẹ̀ lọ́hùn nígbà tá a dé tán gbogbo wọn kálukú torí wọ́n rò pé kò lè dá mọ́. bàbá kálẹ̀ ẹ̀yẹ ká sọ dáadáa o kó lè yá àwọn tó ń wà káàkiri àgbáńláyé ibi tí wọ́n ti tawọ́ sí yẹn ṣé fàǹfà wáyé ni ẹbúra ni ẹkọlura ni báyìí ni àbọ̀kọ̀ kan ní ó sọ yìí. ẹni tí wọ́n gbéṣẹ́ yẹn fún ní ọ̀hún ọdún NSTOB ti máa ń jà fún mi torí wọ́n máa ń lè sọ kí mi ní ṣiṣẹ́ mi ń ṣe guild wọn àbí kí ni ọ̀tọ́ máa NSTOB máa ń jẹ́ Yorùbá. torí mo jẹ́ Yorùbá àṣé ìkùnsíníyàn ti wà pé báwo ni ọmọ Yorùbá ṣe máa wá dominate wọn ó ti dominate ilẹ̀ Yorùbá ó ti wá dominate ilẹ̀ Ìgbò mo dẹ̀ ti ń ṣiṣẹ́ ń bẹ̀ for long ó ti close to 10 years gan tí mo ti ń ṣiṣẹ́ ń bẹ̀ so wọ́n á pè mí fún iṣẹ́ kan ní Òwèrì mo ṣe débẹ̀ ní ẹni tí ó jẹ́ olórí gbogbo àwọn tí wọ́n ń ṣe mi fẹ́ sọ ní òyìnbó ni olórí gbogbo àwọn tí bí a guild iṣẹ́ tá à ń ṣe yìí bí ẹgbẹ́ wọn irú iṣẹ́ tá à ń ṣe yìí bí creative guild tá à ń ṣe yìí so ẹni tó jẹ́ olórí wọn bẹ̀ òun ni wọ́n gbé iṣẹ́ yẹn fún iṣẹ́ special props nítorí àwọn èèyàn ti ń rí pé gbogbo nǹkan ni mo lè ṣe ẹ mọ̀ kí mo sọ pé mo máa ń ṣe àrọ́dàrọ́dà anything so I'm a replicator. látàrí ìrírí kápẹ́ntì gbogbo oríṣi nǹkan tí mo bẹ́ẹ̀ ni so bí wọ́n ṣe wá pè mí ẹni ẹ wá rí mi producer wa sọ pé nítorí ẹni ṣe fún wa ń bì òun ló lórí àwọn kìnnìún náà but Hakeem máa ṣe jù yẹn lọ Hakeem ìwọ wá afẹ́ fún ẹ ní special effect but ìwọ náà ni wà tó wá jẹ́ olórí gbogbo department yẹn ládùúgbò nílùú ẹlòmíì tó wá ní ọ̀gá president gbogbo àwọn tó ṣe so wọ́n fi mí ṣe ọ̀gá lé lórí ni mo débẹ̀ nìyẹn mo débẹ̀ báyìí mo ṣe wọ́n wo set báyìí ìjọ yẹn ló kàn disappear mórí tó lọ kí ló ṣẹlẹ̀ mo fẹ́ kí ọ̀gá ti lọ ọmọọṣẹ́ kan wá ni ó kàn mú kinní kan wá ta fẹ́ lò lórí set èmi ti build tèmi àwọn náà build tiwọn wọ́n ní ọ̀gá kinní yìí láwọn build èwo ni káwọn lò àwọn gbọ́ pé mi náà ti build wípé èwo ni káwọn bá fi tèmi wọn pé òun rè ọdún òtọ̀dọ̀ mi fine gbọ́jú tí wọ́n lọ máa ní kó má dàbẹ́ pé ẹnìkan ń jẹ́ kìlú fẹ́ máa sọ pé ẹ lo tiyín ó bá ní ọ̀gá ìyẹ́wò mo ṣe gbà báyìí nǹkan dẹ̀ wọlé sí mi lára. ìyá ọmọdé yìí dá. àṣekínní ẹ̀ náà fi nǹkan sí mo ṣe gbà báyìí ara mi kọ̀ sẹ́gìrì mo ní this thing is good now mo ṣe fún wọn báyìí mo ṣe padà sórí sẹ́ẹ̀dì pé kí n máa ṣe iṣẹ́ lọ báyìí ẹ mọ àwọn ètè táwọn Yorùbá fi máa ń ṣe láyé àtijọ́ tó máa ń tóbi rògòdò tó máa ń wà báyìí. ògòdò tó mú ní sẹ̀sí. góńgó mú ní ti ta lé ní. ẹ káàrí pẹ̀lú òwe bá palẹ̀ nílẹ̀ ẹ ṣeun. bó ṣe pop out jáde nìyẹn actor Oge Okeye tí mò ń ṣiṣẹ́ fún ó kàn kọ́ sáré kíkiri lé ó yọ gbẹ ó kàn bẹ̀ sí yọ ni. lẹ́sẹ̀kẹsẹ̀ bí gan-an ṣe bẹ̀ sí sá fún mi nìyẹn. Hakeem Effect ṣé ẹgbẹ́ ẹ̀ sọ story fún mi ń bí. mi sọ story fún yín. ṣé story Yorùbá lẹ̀ ń sọ ẹ̀ sọ fíìmù. ẹ̀ sọ fíìmù wọ́n bá mú mi wọ́n bá sọ pé kí n máa lọ kọ́ gbé mi lọ sí hòtẹ́ẹ̀lì ọjọ́ mẹ́rin àwọn tó pè mí síṣẹ́ àtàwọn ọ̀hún jọjú sí mi gbogbo àwọn ọmọọṣẹ́ tí mo kó lọ. iṣẹ́ ń lọ àbí ṣé ò lọ. iṣẹ́ ń lọ àwọn ọmọọṣẹ́ tí mo kó lọ wọ́n á di ẹrú ẹni á padà sórí set wọ́n bẹ̀ sí remote wọ́n yá yóò wọ́n bẹ̀ sí. sọ́lọ́gùn lẹ̀ ibo náà ni. Yorùbá ológun. ṣé máa ń ṣeré ni. eré là ń ṣe so ibi tí mo ti nígbà tó bí wàá pa mí gan tí máa fẹ́ jáde tí máa ń jáde máa ṣubú ilẹ̀ máa dákú
ibẹ̀ ni mo ti meet bàbá kan ìgbà tí mo ṣubú níwájú kẹ́mi tí gbogbo èrò pé bò mí bàbá náà sọ pé ọ̀tá mìírin lórúkọ òun mi ìmọ̀ tó mi ó ní ọ̀tá mìírin bọ̀ mìírin yẹn omi níṣẹ́ ó ní ọ̀tá mìírin lórúkọ òun pé ta ni mò ń bá duṣẹ́ wọ́n ní mo ní mi bá wọn duṣẹ́ ó ní ara ó ní mò ń bẹ́ nìkan duṣẹ́ tó ta mí lọ́fà gbé kíní ọ̀kíní kan ọba gba nọ́mbà dádì mi ọba pé wọ́n ṣé káwọn dá padà kán sẹ́ndì yóò báyìí wá àwọn dá padà fẹ́ ni ẹ dádì wa ní ìbẹ̀rẹ̀ ogun lèèyàn mọ̀ èèyàn kì í mọ̀ parí ogun ìwé kan bàbá dáadáa ẹ ṣeun kán máa rù mí wá bọ́yìn rù mí wá nìyẹn so ibẹ̀ yẹn ni ọ̀rọ̀ ìdí tí mi fẹ́ gbàgbé bá ti sọ dowó tó dowó ìsúnlẹ̀ ilé náà dáa ẹ̀kọ́ ní àásọ̀bọ̀ dowó ìgbélé ẹ̀bàdélẹ̀. so nígbà tó wá tọ́jú mi tán ó wá ti di pé kò ní gbélé kò ní gbé oko ìgbéta ilẹ̀ Ìgbò mo ti made up mind pé mi ṣe effect níbẹ̀ ìdébẹ̀ mọ́ mi ìdébẹ̀ mọ́ ó ń dẹ ló mú mi tí mi fi débẹ̀ mọ́ dé ní. lọ́wọ́. nítorí pé ọmọ tí mo bí ń gbà yẹn ọmọ yẹn ti pé 16 years nísìn. wow. nígbà tí kìíní ẹ̀ ṣe mi. ìyàwó ti wà. bẹ́ẹ̀ ni ti ṣe family. so bí mo ṣe padà dé Yorùbá Murphy ló kọ́ pè mí mo anú mọ́tò Murphy bá pè mí pé Hakeem n tó sá fún wa fún tó sẹ́bí kìíní kan tí ilé ṣáwọn ará ilé ṣà lè ṣe é báyìí. ok ìròyìn ẹnu gba àwọn ṣàkóò náà gbọ́. everybody gbogbo náà mọ̀. gbogbo ọlọ́gbọ́ ọmọ ní agbọ́ pé wọ́n máa fẹ́ pa ibi kìíní kan fẹ́ kìíní kan pé ó tán tí ó bá dúró síbí ṣe kìíní kan mo kí mi ṣiṣẹ́ effect mọ́ gbogbo àwọn ọmọọṣẹ́ mi náà gbà tán dé láti bẹ̀ yẹn gbogbo náà ẹ̀wọ̀n káwọn náà dá ṣiṣẹ́ lọ́hùn báwọn ṣe bẹ̀rẹ̀ sí pé wọ́n nìyẹn wọ́n ṣe sideline mi nìyẹn bí ogun ṣe túká nìyẹn. ọmọọṣẹ́ náà. Ọlọ́run wá kú èmi nìkan tó dẹ̀ mo sẹ́ pé nítorí mo jẹ́. ọdún wo sà. 10-11. ó ṣe díẹ̀ náà. 2010-11. ọdún bíi mẹ́tàlá mẹ́rin. bí ogun ṣe sá nìyẹn ẹnìkan ṣe olówó kùkù mi nínú gbogbo nígbà tí gbogbo àwọn ọmọọṣẹ́ fẹ́ túká wọ́n pera wọn jọ ṣé lè la máa dúró tì ṣé kíní tó yà fún níṣẹ́ mọ́. tó lóun lọlẹ̀ Ìgbò mọ́ yìí. and kíní kan dé máa ń ṣẹlẹ̀ ní industry bóyá especially Yorùbá industry tó bá fẹ́ bench ẹnìkan tẹ́pẹ́ ni ẹ ti ṣe dáadáa tó bá fẹ́ bench ẹ they will find an alternative. a ti wà ńlẹ̀. láti fi bench ẹ so tó bá fi cancel career ẹ nìyẹn. yóò sì lọ bẹ́ẹ̀. ó ṣẹlẹ̀ sí mi several times but so nígbà tí gbogbo àwọn ọmọọṣẹ́ bọ́n ṣe lọ nìyẹn táwọn náà ti bẹ̀rẹ̀ sí lọ ṣiṣẹ́ ẹnìkan ṣe olówó kùkù mi ẹni tí mo fẹ́ǹsìn Eke Osage. so fẹ́sìn gẹ́gẹ́ bí ìyàwó. nígbà tí first marriage mi crash after 12 years ṣá. so ẹni yẹn ló wá sọ fún mi pé nǹkan báyìí ni àwọn èèyàn máa sọ náà plan lórí mi o wípé kíní kan gbogbo wọn ṣe lọ nìyẹn so ẹni ló wá sọ fún mi àwọn èèyàn wá gbéṣẹ́ fún mi Yorùbá mọ́ ilẹ̀ Ìgbò mo ti lose. ẹ̀bọ̀n Murphy ti pè yín. bí kéèyàn pè mí bí kéèyàn fìyàn ṣe yẹ̀yẹ́ náà ni ìwé ṣó tán ibi tó sá lọ. òun náà nìyẹn o. so bí mo ṣe no is a good man o mo kàn sọ ní pé bí wọ́n fi kò bá ti dúró tì wá ní. so bí mo ṣe wá dé àwọn ọmọ ṣẹ́ mi ti fọ́n káwọn ti ń lò wọ́n ti ṣe everything ẹni yìí ló wá sọ fún mi pé kí ló dé tí mo ṣiṣẹ́ ń dúró ní local way tí mò ń dúró why can't you go jẹ́ ká lọ ṣiṣẹ́ a lọ ṣiṣẹ́ àgbàrù ṣiṣẹ́ kíní kan ṣe bricklayer ṣe kíní kan owó tá a bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi ra material tó ń lò nílùú òyìnbó you've stayed a local champion because the same grade ni wà tí ọmọ tó kọ́ gbogbo nǹkan tó wà nú ẹ̀ ló ti kọ́ wọn tán lọ́ti mọ̀ wọ́n ṣe já dànù yẹn even gan irú ẹ̀kọ́ tó ṣẹlẹ̀ sí mi láìpẹ́ yìí but ìtọ́jú èlò Yorùbá ṣe máa ń sọ pé ohun tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé ló wà àwa bẹ̀rẹ̀ ó wá sọ fún mi pé ó wá sọ́dọ̀ mi as èèyàn pupa ó wá ní òun fi ara òun sílẹ̀ fún mi pé kí n máa fi ó wá máa gbé nǹkan tó le fún mi kí n sọ òun di Buhari ìyẹn ìyàwó o gbé kí n sọ òun di Buhari Buhari kẹ báwo ilé sọ ẹ́ di Buhari ẹ̀mí mi ò gbé a máa ṣe o ajábẹ́ ni wà kú kíní kan kò bá mú ò tí ì ṣe dáadáa. ọmọ olúbó làwọn. Ẹdó ọmọ Benin bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn sọmídìí Mandela sọmídìí kíní kan ó wá bọ́ sáyé Instagram. ó lè di bẹ́ẹ̀. Ọlọ́run ká sọ wípé mo ti give up ní àárín yẹn. èmi lè ṣe. mi ní bá Instagram àwọn èèyàn ní mọ̀ ń pa mi mọ́ ó ti yé yín but Instagram náà wá dé sásì ọmọ sọ ti Rashidi Yekini àwọn ọkọ yẹn ó wá bára wọn mu mo ṣe ń pòsẹ̀ sórí ìní Ẹdó gan ló sọ fún mi pé ìwọ bọ̀bọ̀ yìí àtijọ́ máa ń ṣe dáadáa kí ló dé tí o gbọ́n pa Instagram ni ó ní kí n wo kí ni ó kọ́ mi bọ́ yẹn máa open ẹ̀ báwo kí ni kan ìní Ẹdó kan yà mo ṣe lọ open Instagram yẹn bá ṣe bẹ̀ sí post ẹ̀ nìyẹn gbogbo àwọn èèyàn tó ti lọ tó fún mi níṣẹ́ fún mi 2-3 years gbogbo wọn bẹ̀ sí padà wá ìyàwó mi kan sọ pé dúró ná o mọ tó máa ṣe ìyàwó mi dàbí
akàwé kan nu ìwé aláwìyé pé ọkùnrin ojó tí aya rẹ̀ sọ di akíkanjú ó wá sọ fún mi pé ọmọ tí ń gbọ̀n báyìí wọ́n ti ń gbọ̀n bẹ́ẹ̀ ni ó wá sọ pé iye owó bá ń bá sẹ́kẹ́ èlò ni màá pè fún irú iṣẹ́ bá láwọn ẹgbẹ́ Hakeem afẹ́ pé kí nǹkan yóò ló fẹ́ gbà fún yẹn ẹ̀rú bà mí sọ fún wọn pé èmi tẹ́kẹ́ mi gba 50,000 tí mi gba 10,000 sọ fún wọn pé mílíọ̀nù mo ní wọ́n ní sọ ó ní mílíọ̀nù ni wọ́n máa san ìyàwó yín yes ó nítorí wípé nǹkan tó ń lọ rà ó ti yàtọ̀ sí concussion tó ń pòpọ̀ ní improvise owó la lọ fi ràn kan a fi order wa láti ìlú òyìnbó ta fi ń ṣe experiment ẹ̀dẹ̀ ń order ni báwo la ṣe fẹ́ bọ́ mọ́ ta ṣe fẹ́ bọ́ ta fẹ́ ṣe kíní ọ̀kíní kan mo kọ the first million tí wọ́n kọ́ sẹ́kẹ́ kíní kan million ẹ̀rù bà mí mo sá lọ nítorí pé wọn return call àbí ṣé wọ́n san ni mo ní yé ṣọ́ọ̀ ní san ó náà máa san sẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ mo tún bẹ̀ sí lò fi ṣe experiment lọ́mọ yẹn tó yà táwọn yẹn pè báyìí mo lọ pè yẹ pé Hakeem ò dẹ́ra gba ibà lọ́wọ́ wa ó ní má tẹ̀ gbà bis mo yẹ sọ́dọ̀ ó nìyẹn gbẹ. látàrí ìyàwó tí Ọlọ́run tó tìka rẹ̀ hàn sí ẹ ká má fi ọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin náà lẹ ta lólobó ń bí àádùn sórí ẹ̀ ẹni ohun tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Ìgbò pé láìpẹ́ iná ó tún ṣẹlẹ̀ èmi sì gbọ́ kinní kan wọ́n ní ẹ lọ ṣẹ́ pẹ̀lú Lateef Adédìméjì owó tó ayẹkẹ fáwọn ọmọọṣẹ́ wọ́n lẹ̀ fún wọn dáadáa débi pé Lateef náà padà á gbọ́ ó wá pè yín ó wá di iṣu atayanyan ẹ wá bínú dà wọ̀nyẹn lẹ̀ kó rọ̀ ṣe jẹ́ ká. òun náà ni mo sọ pé ó ṣẹlẹ̀ ní àìpẹ́ yìí ó dàbí àwọn èèyàn tí ẹ kó jọ nígbà tí kò sí nǹkan kan rárá fún wọn ní o tẹ kó jọ pé ó yá a lè ṣe ẹ̀yà and again ẹni tí ó ní owó lólòwò bẹ́ẹ̀ ni a lot of people don manage company tí àwọn èèyàn mọ̀ bọ́ ṣe manage kí àwọn ẹni kan tó dọ́dọ̀ mi mo ti ra truck mo ti ní gbogbo wọn tí mo ní mi ní ṣojú wípé àwọn bá mi ṣe rárá gbogbo nǹkan tí mo ti ní pátápátá mi àti ìyàwó mi àti ní already tí n bá charge owó fún àwọn èèyàn pé ó yá I charge money for this I never made mention that ẹ máa gba truck mi ní iye báyìí ẹ máa gba kinní kan ní iye báyìí I give it free of charge so tí bá maintain gbogbo company yẹn tí kí n tó sanwó gbá kí n tó sanwó àwo I have like 30 people working with me àwọn tí wọ́n wà lọ́dọ̀ mi àwọn ọkùnrin tó ń bá mi iṣẹ́ ní Tricks I have Tricks International I have Hakeem Effect àwọn tó wà ní Tricks International Tricks International ẹ̀yà mo rent ilé fún gbogbo wọn èmi ni mo ń sanwó ilé wọn fúàtì gbogbo wọn bó ṣe wà ilé gidi èmi mo ń sanwó ilé wọn èmi mo ń fún wọn ní oúnjẹ ẹ̀mẹ́ta lójúmọ́ wọn ò gbowó oṣù wọ́n gbowó oṣù pẹ̀lú ẹ̀ náà ṣebí kan nu wọn wà ń bí ẹ pé wọn. iléeṣẹ́ yìí mọ̀ dáa. ẹ béèrè lọ́wọ́ àwọn ìjọ tí àwọn Sodiq Adébáyọ̀ tó gbọ́ yìí tí mò ń fún ẹnì kọ̀ọ̀kan àwọn makeup artist tó ń bá mi iṣẹ́. àtọkùnrin náà. àtàwọn tí mo lè lọ àtọkùnrin náà. ẹ̀yà ìjọ tó gbọ́ yìí tí mò ń fún wọn ìjọ táwọn Sodiq Adébáyọ̀ gbọ́ wọ́n sọ pé Hakeem nítorí ẹ̀ lọ́wọ́ ṣe ń bùkún ẹ̀ mi rẹ̀ tó ṣe irú eléyìí. torí kò dúró. gbogbo àwọn èèyàn tó wá bá mi iṣẹ́ yẹn náà wọ́n lé wọn kúrò níbì kan ni o wọ́n ti wà ń bì kan for years. ó wà ní ọ̀rọ̀ Lateef ṣe jẹ́ kí ṣé ó sì darí yín rú. no èmi àti Lateef àṣìjọ wà ní ìjọ wo ibi kíní ẹ̀ta ẹ̀ tó tún lọ kíní ẹ̀ta ìkómọ tó ń lọ ṣe yìí àwọn àṣírí kan tútú láti ẹni táwọn lọ fẹjọ́ sùn sí ọwọ́ tèmi ṣe rí ẹ lè kọ́ ọ ní tọmọ aráyé bá fẹ́ gbàwọn ẹ̀bà lọ́ máa ṣojú àánú ẹ̀yin tó jẹ́ pé nígbà tí ẹ̀yin wà ní iye ọdún tẹ́ wà níbi tẹ́ ti wà tẹ́tẹ́lẹ̀ rẹ́ǹtì ilé débi tẹ́ máa ra tẹ́ máa ní ibì kan tẹ́ ń fi orí sùn yes nígbà tẹ́ gbọ́dọ̀ mi lẹ́sọ́ kí ẹ máa dúpẹ́ o nítorí pé owó tí mò ń fún yín kò sẹ́ni tó lè fún yín ta ìwọ̀n tó wá fa kíní ẹ̀ ní pé ọ ní téèyàn bá gbọ́ èmi àti yín kọ́ ni èmi mo níṣẹ́ mi èmi mo gbaṣẹ́ mi iye tó bá wù mí mo lè bill I can tell you I'm taking 100 million for this mo employ yín as a staff ni. kò sí kan staff lẹ́yìn salary tí. yes ó dàbí kí ẹnìkan ní firm kẹ́ máa lọ sọ fún Dangote pé iye báyìí ni Dangote ń gba iye báyìí jáde I'm a businessman to the core iye owó tí mò ń fún yín gan ó ju iye even gan nígbà tí máa sọ fáwọn yẹn mo sọ pé Lateef ò tí ì fún mi ní owó yẹn pé tán wípé màá kàn fún yín ní pàtẹ tó bá ti sọ yín tó kù dé èmi mo gbogbo bí mo ṣe ń ṣọ́ọ̀kì ẹ̀ bí eléyìí ò gbọ́dọ̀ ṣe kinní kan ilé ìbáṣílẹ̀ òṣèlú tú ó dàbí company yìí tẹ nílẹ̀ náà ni kẹ́ gba owó láti advertising company jáde káwọn staff wá sọ pé iye báyìí ni ọ̀gá gbà báwo ló ṣe wá fún wa ní salary báyìí ṣé kò ṣẹlẹ̀ fún K1 ni
It is none of their business. Èmi mo ní business mi. Èmi mo gbé kalẹ̀, èmi wọ́n mú àpàdé àlùjẹ. Gbèsè tó máa fall lórí tí gbogbo truck bá bàjẹ́. Kò sí ní bàjẹ́ lágbára Ọlọ́run. No, ó máa ṣẹlẹ̀ tí gbogbo truck máa fall down. Tó yẹ pé èmi ni màá mọ̀ kí ṣé inú owó iṣẹ́ tèmi náà ni ṣé mi ní pé kò eléyìí for expenses for kinní kan. Ṣé ilẹ̀ ń bá mi ṣe ni? Èèyàn kì í bá only he who pays the piper dictates the tune. Táwọn Yorùbá mọ̀ lẹ́ni, I'm a businessman. Mi ṣe tó lẹ́dẹ̀ẹ́ máa ráwọn èèyàn tó ń kọ́ àwọn èèyàn ní effect, máa rí wọn lórí kinní tó máa kọ́ àwọn èèyàn ní effect as àwọn èèyàn máa tó àṣírí effect. Wípé okay, oya báyìí la ṣe ń ṣe, kinní kan la ṣe ń ṣe, ẹ lè rí mi kí n ṣe. Lórí social media. Yes, ẹ lè rí mi because ẹ lè grow, ẹ lè di ọlọ́lá. Pẹ̀lú ẹ̀. Yes, Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá sọ pé the secret, what success means is knowing what other people didn't know. Tí wọn ò mọ̀ rárá. Tó mọ̀ rárá. Tó yóò pé ń pa ẹ̀. Nítorí pé mo ti ṣe ní àìmọye ìgbà. Inú àwọn èèyàn tá à ń sọ yìí náà, àwọn náà lọ ń lọ jírun, lọ sọ inú àwọn ọmọọṣẹ́ mi lọ́wọ́ pé okay, ó dẹ̀ bá gérun. So tẹ bá rí orí mi ẹ̀ gé nìyẹn, ó dẹ̀ bá gérun, bá jí màtíríà mu. Tẹ ṣàṣe mẹ́ṣe tí mo ti lé yín lọ lẹ́ẹ̀mẹ́ta táwọn àgbààgbà eléré tó tún pè yín pé kí n jọ bá mi gbà wọ́n lẹ̀. Ẹ̀yin náà, àwọn ló jẹ́ kí make up don't take one serious. Èmi làwọn èèyàn fẹ́ take serious. Tàbá àwọn ọmọbìnrin English film. Nítorí pé wọ́n ti fìdí bá gbogbo. Ẹ ti believe pé tẹ́ ẹ bá ti bá ọ̀gá eléré sùn àbí director eléré sùn, ẹ máa débi tẹ́ ẹ fẹ́ lè débi kankan. You must know the business side of. Àwọn èèyàn wọ́n ti parí mi lórí Hakeem trainer. Àwọn èèyàn bíi 30 tí mò ń kó kiri ńkọ́. Ṣé wọ́n fọwọ́ bojú nígbà tí mò ń ṣiṣẹ́ ni? Ó yẹ kó fojú sí. No, wọ́n fojú sí. Ó yá mọ̀. No, wọ́n ṣe ẹ̀bùn. Ó yàtọ̀ sí ká kọ́yàn ní nǹkan. Àti gbogbo bí tẹ́yìn ti gbà kọjá yẹn. Yes. Wọ́n gbà á. Yes. Àwọn èèyàn sọ pé Hakeem kọ́yàn ní nǹkan. Even gan, àwọn èèyàn tí mo lè kọ́ ní nǹkan làwọn tó wà pẹ̀lú mi náà. Mo máa screen èèyàn fi gbàyàn ni. Nítorí pé nǹkan tó dání lépo nù. Ìkòkò kò gbọ́dọ̀ dání lépo nù lẹ́ẹ̀mejì. Kò gbọ́dọ̀ dání lágbo. Yes, I learn. Kò gbọ́dọ̀ dání lágbo lẹ́ẹ̀mejì. Yeah. I learn from my past mistakes. Irú sí tí n bá gba iṣẹ́ tí wọ́n sọ pé èlò ló fẹ́ gbà. Even gan inú àwọn tí ó máa ń sọ̀rọ̀ yìí nígbà tí mo kọ́ fẹ́ tó ti ṣe àṣemáṣe mẹ́ta tí mo ti dáríjì tí mo gbà. Ok, èlò ló fẹ́ gbà fún iṣẹ́ iye báyìí ni mo lágbára. Tí ò bá wọ̀ wá lọ́bọ̀ mí nínú àwọn. Nínú wọn ṣe rí ẹni tó ń dirun lásán ẹnìkan náà ti ṣe iṣẹ́ bí kan fún mi rí tó yẹ pé ẹni yẹn èmi mo mú dọ́dọ̀ Kúnlé Afọláyan nígbà lẹ́nu mo bá nílẹ̀ lẹ̀ ẹni tí mo bínú sí tí mo lè dànù sí òun ló mẹ́ni tìbí yẹn wá ó máa ń ṣe bí ẹrú tó máa ní kó máa jókòó sílẹ̀ lẹ̀ ni èmi mo pè lá fún lórúkọ pé a máa pẹ́ ni ẹni tí bí mo ń lè nà so let's give her Mommy Gio nígbà tí Mommy Gio yẹn dọ́dọ̀ mi. Ṣé kò ṣe tí ó popular tí à ń rí káàkiri? No, ìyẹn kọ́ ó ra ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣe foundation ló pè mí pé ọ̀gá òun ò rí irú eléyìí rí o. Tọ́lọ̀ ń kẹ́. Wípé òun ò rí rí nígbà tí mi àtàwọn kan sọ̀rọ̀ àwọn ọ̀gá ẹlẹ́wọ̀n sẹ́kẹ́ Hakeem òun try bẹ́ẹ̀ àtúrẹ́ ẹ̀ lọ́n ṣe ń bless ẹ̀ you can't tell me if I tell you that iye báyìí ni mo ní o tí ò bá wọ̀ fún ẹ you leave it wọ́n máa ṣe fèmí náà tí máa lọ negotiate iṣẹ́ tí máa ké iye báyìí ni mo fẹ́ gbà tẹ́ni ẹ bá lẹ́wọ̀n kan ò lágbára ẹ̀ á dẹ̀ máa lọ I won't talk about them say kìnnìkan ìgbà tí Lateef gan pè mí tó jẹ́ kí òun gbọ́ pé nǹkan bá bá pé kìnnìkan mo ní Lateef mi lè wá béèrè lọ́wọ́ ẹ̀ náà wípé èlò lòun fáwọn ọmọọṣẹ́ ẹ̀. Kò kàn ẹ́ mọ́ lọ bẹ̀rù. The transaction is between me and you. Mọ́ lọ bẹ̀rù. They are the people I employ. I'm a businessman. Tẹ́tí ò bá dẹ̀ mọ̀ pé kò tẹ́wọn lọ́rùn ẹ jẹ́ kí a part ways wa. Ní kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Yes. Ṣùgbọ́n ṣé ló tẹ́lẹ̀ máa ń gba bí 100 million 300 million fún effect lórí iṣẹ́. For security purpose mo ń gba owó I'm the highest paid. Báyìí mi lè sọ pé iye báyìí ni mo ń gbà. I'm the highest paid. So ẹ lè kọ́ ẹni tó níṣẹ́ gbọ́ládùn ìyà tí mo ti jẹ tí mo groom tí mo ṣe gbogbo ẹ̀ ẹ wá fẹ́ kọ́ mi pé báyìí ni màá ṣe tukọ̀ iléeṣẹ́ mi it's not done. àbí tukọ̀ ayé mi. Bàbá tí a bá wò eléyìí tó dowó tó dọ́là lónìí ṣùgbọ́n nígbà kan àwọn tí wọ́n ń ṣe irúṣẹ́ yìí àwọn ṣàkóso tó ń ṣe sáǹdì ṣe kámẹ́rà àwọn tẹ̀lé tó ń darí eré àtàwọn bá àwọn Samuel àwọn èèyàn kì í fojú sí wọn lára wọn ò tiẹ̀ kà wọ́n kún wọn ò tiẹ̀ rí pé bá a ṣe wọ́n tiẹ̀ níwúlò àwọn Ògògó Délé Ògúndípẹ̀ àwọn Yínká Kọ́dírì Ọdúnládé Fẹ́mi Adébáyọ̀ kankan làwọn èèyàn pọ́nlé náà gbéga báwọn èyí tí ẹ̀yin wá ṣe yìí
kí ló mú àyípadà yìí dé tó fi di pé lẹ́ẹ̀ni àwọn kù náà wọ́n ti dẹni iyì láwùjọ bí èèyàn ò rí wọn iṣẹ́ ò ṣe kí ló mú àyípadà yìí dé. nǹkan tó mú àyípadà yìí dé òun ni pé kí n fi tèmi ṣe àpèjúwe mo lè sọ ń patara tèmi mi lọ léwe ẹ ti padà lọ school start ni ló sì wà dì sí báyìí mi dẹ̀ padà lọ mi dẹ̀ intend àti padà lọ nítorí pé Ọlọ́run fi mi ṣe experiment Ọlọ́run dá oríṣiríṣi nǹkan in different forms ẹ̀yin ẹ lọ léwe ẹ̀yin ẹ ní lọ léwe ẹ̀yin yẹ ẹ ní dé inú igbó lẹ máa wà tẹ́ máa ti di billionaire ẹ̀yin yìí ó ṣe gbogbo ẹ̀ láti fi jẹ́ kí àwọn èèyàn máa wò pé ara máa ń dàmọ́ níṣẹ́ Ọlọ́run so tí n bá lọ léwe àbí mo padà lọ àwọn bá sọ pé nítorí ó lọ léwe láyé ẹ̀ dẹ̀ ṣe dáa ẹni tí ò bá lọ léwe àwọn èèyàn á rò pé bóyá gbogbo nǹkan tí mo sọ kalẹ̀ wípé he who pays the piper dictates the tune èmi mo ṣe manage láì ṣe business administration èmi mo ṣe manage business mi nígbà tí wọ́n fún wọn ní tọ́rọ́ kọ́bọ̀ ibo ni àwọn èèyàn tó ń pariwo ibo náà wà ìgbà tẹ́mi wọ́n rò tí gbogbo èèyàn fi mí sílẹ̀ tán ti nà mí pàṣán tó bí ẹ̀mẹ́ta táwọn ọmọọṣẹ́ ti ṣe mí lóríṣiríṣi ibo ni àwọn wà tẹ́mi fi wá rò ẹbí mi àti ìyàwó mi táwọn rò pé ìyá ìrè omi ní certificate o tí bàbá mi dé máa fi kọrin fún mi pé ẹkún ọ̀la ló fi ń ṣeré. àìní certificate ẹ̀ yìí. yes mo á sọ fún wọn pé dáàdì mi ti wà ní ká mo á fẹ́ fi yé yín pé agbára Ọlọ́run lágbára. So I used to tell people that looking at the pedigree of those people that became successful in the entertainment industry, they are the people that doesn't have any certification. I agree. Yes, I agree to be educated, but I disagree to have a degree. Kí àwọn wà educated ó yàtọ̀ sí kí àwọn ní degree o. Kí àwọn ka ọgbọ́n orí kó o pé kí ló ń ṣẹlẹ̀ láwùjọ mi nǹkan tó gbé àwọn ilé ìṣubú relé. ó lè tayọ ń bẹ̀. Yes, ó ṣeé ṣe ní àwọn èèyàn tí wọ́n lọ lọ́dọ̀ mi yẹn ó ṣeé ṣe tí wọ́n lọ groom ara wọn bẹ́ẹ̀ mi ṣe jìyà yẹn tí mo ṣe dókè ó ṣeé ṣe tó pé àwọn ò lè pe price tí mò ń pè. káwọn ẹ̀rẹ́ kọ́ sí tẹ̀lé. kọ́ dẹ̀ tẹ̀lé. tabatọ́ àwọn ilé ìsà àti pé nígbà mi tẹ́ bá ṣe kínní torí ní báyìí wọ́n ti di pé wọ́n ti ń lo explosives àwọn àdó olóró tádú gbàmù wọ́n ti ń lò báyìí kódà nínú nǹkan tá a gbọ́ ní pé àwọn èèyàn ń kú gan látàrí ilé kí ẹ̀rọ kó fà ṣọ́yẹ kí ẹ dé ṣọ́yẹ ṣe dé ìpele yẹn ṣọ́yẹ kó dé level yẹn ṣá. ṣe rí tí Ọlọ́run dá àwa kan ó dẹ̀ fún wa ní àǹfààní àti ìmọ̀ jura wa lọ. Mo máa ń sọ nínú àwọn interview mi tí mo ṣe pẹ̀lú BBC èyí tí mo ṣe kinní kan má gbìyànjú láti tẹ ẹni tó bá níwájú gòkè nítorí pé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n máa tẹ̀wọ́ náà gòkè ni. wọ́n ti tẹ́ pa ni. ìdí tó mú ọ̀rọ̀ yìí wá ni pé ẹ̀rọ mo ṣe ń sọ̀tàn mi látàárọ̀ èmi lẹ́yìn tó ń bá mi sọ̀rọ̀ èmi lẹ́yìn tó pè mí ìṣàyanjú ràn wá sídìí iṣẹ́ yìí wọ́n pè mí ni wípé nǹkan báyìí ni máa announce to the world gbogbo wọn tó wá dẹ̀ máa ṣẹlẹ̀ máa sọ fún ẹ. spiritually. Yes, spiritually. Nẹ̀mí. Yes, me in science class physics the explosion and all that thing is physics ni. So tó bá mú nǹkan báyìí tó bá mú nǹkan báyìí tó bá papọ̀ báyìí ó máa ṣe gbòm but tí wọ́n bá mú ẹ̀rọ fi torí pé àwọn èèyàn fẹ́ wà láàárọ̀ díẹ̀ bó dúró nítòsí ẹ̀ bó ṣe gbàm kò ní ṣe nǹkan kan fún wọn. bẹ́ẹ̀ ṣe ń ṣe tí nìyẹn. So ẹnìkan tó wá lọ ka ìwé tó kàn gbéwé tí ò ní ìmísí Ọlọ́run àwọn náà ti fail láìmọye ìgbà but kì í ṣe wípé ká lọ gbéwé káwá kà bẹ́ẹ̀ káwá kà wọ́n ní mọ̀ kí mò ń sọ̀rọ̀ wípé ohun tágbàlagbà fi ń jẹ̀pá bẹ́ẹ̀ ìwé ló wà òyìnbó ò ní fún yín ní gbogbo tíọ́rì ó dàbí ìwé ògùn àwọn bàbá wa inú ìwé àwọn máa kọ́ tán báyìí wọ́n fi tó fi sí ọpọlọ wọn. ayèrè kan lẹ̀. ìwọ́n tó wá lọ dánwò. ọlọ́pàá mọ́ mú wọn ni wọ́n kó orí olóṣù wọn lọ́wọ́ ẹ̀. So safety is the first thing. lórí iṣẹ́ yẹn. Safety lórí iṣẹ́ yìí èèyàn dẹ̀ gbọ́dọ̀ kọ́ ìmọ̀ and numbers of times tí wọ́n fi fail ní kọ̀rọ̀ òun ló matter jù. So ìgbà tẹ́ bá ń ṣe àṣeyege ẹ̀ níta kò ní àwọn èèyàn wò pé bókàn ṣe nìyẹn jẹ́ kí èmi náà lọ ṣe. Tá bá fẹ́ blow nǹkan kékeré báyìí akọ́bẹ̀ wọn ní ATB ṣáná kíyèsí oògùn kékeré little form tá bá ṣe tó ṣe tù ó yá ẹ ká lọ síbí owó tá à ń waste ta fi ń ẹ ká lọ síbí ó yá ẹ ká lọ síbí
kí ni yóò lè ṣe àti bu àwọn ẹ̀rọ sínú ẹ̀. ẹ̀rọ wà nú ẹ̀ so nǹkan tó ń ṣẹlẹ̀ ọgọ́ nìyẹn. ká bá ní àwọn EMVC yẹn àwọn Africa Magic Yorùbá tó jẹ́ àwọn onígbọ̀wọ́ tiwa náà wọ́n bá ń sọ pa àwọ́ọ̀dù orúkọ yín máa ń hàn dé ń bẹ̀ Hakeem Effect lọ́tún ló sì gbogbo eléyìí bó ló ṣe ń wáyé àtàgbọ́ pé kìnnìkan pé nǹkan kan fẹ́ fi apá kan ṣe jàmó pé orúkọ tí wọ́n submit fún wọn ẹnìkan ló fẹ́ ṣe àrọ́dàrọ́dẹ̀ ṣé eléyìí òótọ́ ni àbí wọ́n kàn gbé kiri ẹnu bẹ́ẹ̀ ni. ẹ ṣe olóòtú ọ̀rọ̀ yìí ó dàbí àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ kí mi ìfẹ́ mẹ́nu bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mẹ́nu bílẹ̀ dákun but màá mẹ́nu bà ó dẹ̀ ṣeé kí n sọ orúkọ ẹni tí ó ṣí mọ́ lórí. inú mi ó sì dùn. ó dàbí ọ̀rọ̀ yẹn àrọ́dàrọ́dà tó ṣẹlẹ̀ láìpẹ́ tí ó gba èèyàn tó ń gbé káàkiri tó ń pè mí. wọ́n jẹ́ láwọn kan fẹ́ wọ́n mú. so ó ṣẹlẹ̀ sí ọmọbìnrin kan tó ń jẹ́ Adéọlá Bámgbóyè so òun náà ó ní mo sọ pé ó ti ṣẹ̀mí lẹ́ẹ̀mẹ́ta. obìnrin ni tí gbogbo àwọn èèyàn tó wá bá bẹ̀ tó yẹ pé wọ́n ní kí n gbà padà lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣàṣemáṣe tó lágbára gan so tá a gbọ́dọ̀ máa sọ nídìí eré òun náà ní ti ọ̀rọ̀ ti Lateef tó ń sọ pé ẹgbọ́ èlò ni wọ́n gbà mi ò rí bí tí ẹni téèyàn ṣàánú fún tó yẹ pé nígbà tí o tiẹ̀ lose ilé ẹ̀ gan mo tún fún ẹ nílé tó ń gbé kó tó di pé tó wá rent ilé tiẹ̀. ẹ sì fẹ́ra. fẹ́ra kẹ̀mí fẹ́ra so mi wàá mọ bí tí ó máa lọ béèrè lọ́wọ́ èèyàn pé èlò ni kinní kan lọ gbà èlò mímú níṣẹ́ mi gẹ́gẹ́ bí mo sọ ọ̀rọ̀ EMVCA ọ̀rọ̀ award orí tiẹ̀ náà ló tún ṣí mọ́. nígbà tí wọ́n fẹ́ máa ṣe nomination táwọn EMVCA tó fẹ́ máa send a nomination sí orí television tó fẹ́ máa send ẹ̀ mo kàn rí gbogbo àwọn iṣẹ́ tí mo ṣe ó wá jẹ́ pé orúkọ ọmọbìnrin ni ó wà níbẹ̀ and the nominee Adéọlá Bámgbóyè àwọn èèyàn lọ́kọ̀ tiẹ̀ pè mí pé kí ló dé kí ló ṣẹlẹ̀ ń bá ní òun kẹ̀ gbà tí mo yẹ̀ wò tí mo pe Lateef tí mo pe Ìtẹ̀lẹ̀ lọ́ní àwọn ọmọ bóyá jẹ́ àwọn kọ́ láwọn ṣe kíní kan later làwọn African Magic nígbà tá a pè wọ́n láwọn yẹn wá sọ pé orúkọ tó submit fáwọn ni nígbà tá a wá tú inú ẹ̀ wò àwọn continuity gbogbo àwọn iṣẹ́ yẹn ẹ mọ̀ kí iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ní nítorí pé èmi pè é torí mo finú tọ́ mo sọ pé òkè ó yà orúkọ báyìí title táwọn ilé ìmọ̀ nílé lè lọ submit ẹ̀ fún wọn mo fi so àṣeyínṣe ló lọ kọ orúkọ tiẹ̀ ó fi orúkọ tèmi sí bóyá coordinator ó wá forúkọ tiẹ̀ sí make up special effect kìnnìkan ló list gbogbo orúkọ lọ gbogbo àwọn iṣẹ́ mẹ́rẹ̀ẹ̀rin so ńgbà tí àwọn African Magic bá gba list ẹni tí orúkọ ẹ̀ jẹ́ make up ló máa fún ní awọ́ọ̀dù àmì ẹ̀yẹ ló bá gbé orúkọ gbọ́ ẹ̀ sí làwọn yẹn bá bèèrè lọ́wọ́ mi pé ta ló gbaṣẹ́ mo lè mi mo gbaṣẹ́ wọ́n dẹ̀ pé àwọn tó níṣẹ́ yẹn wọ́n pe Fúnkẹ́ Akíndélé wọ́n pe Lateef wọ́n pe Ìtẹ̀lẹ̀ wọ́n pe Ìyábọ̀ ta ló wọ́n tẹ̀ sọ pé èmi ni mo ṣiṣẹ́ yẹn àwọn ọmọ bíi kìíní ẹ̀ tẹ́pẹ́ àwọn kan wọ́n tún fẹ́ arrest ẹ̀ ibi nǹkan tó ṣe yẹn so continue wá sọ pé òun ló wá bá òun ló kọ orúkọ yẹn pé báyìí tẹ́ pé ó dá wàhálà lẹ́ gidi gan so ṣé irú èèyàn bá yẹn lẹ́ máa fẹ́ kí n tún gbà padà lẹ́lẹ́kẹrin tí mi ní gbogbo àwọn tíìmù tó kó wá wọn lé ogun ọ̀dànù ni nítorí pé nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ wípé mo fẹ́ máa gbà wọ́n tí mo ti dáríjì lẹ́lẹ́kejì àbẹ́kẹta máa béèrè pé èèlò ni kí n fún lágbájá èèlò ni máa béèrè àwọn tó èèlò ni kí n fún lágbájá èèlò ni kí n fún lágbájá tí bá sọ pé mo kọ iye báyìí fún a ní ó ti pọ̀ jù iye báyìí ni iye owó tó ń fún ọ gangan níbi tó ti ń bọ̀ a ní òun ni kí n fún wọn ó bá iye gbogbo wọn jẹ́ máa dákẹ́ máa fún un ní owó yẹn máa fún lówó kọjá owó yẹn máa sọ pé bọ̀ má ṣí tiwọn o ibi tí wọn ti ń jẹ ló ti ń jẹ o tó ti ṣe ló ti ń jẹ o má ṣí tiwọn o àwọn yẹn wá padà bá mi ike ẹ sà ẹ wo iye tí lágbájá fún ọ máa rí kí iye kéré sí iye tí mo fún máa sọ fún yín pé àwọn béèrè pé èèlò ni mo fún èmi ò sọ iye tí mo fún o iye tó bá fún yín wọ́n máa ń fi àgbàlagbà yanyan jẹ ni iye tó bá fún yín ni kẹ́ ẹ gbà òun lọ̀gá yín tó bá ti di next time láti gbà yẹn ni mo ti ń fún àwọn ọmọ yẹn ní owó tó gbà rí níṣẹ́ ló ń gbá wọn sórí bẹ́ẹ̀dì kan sí owó tí gbogbo wọn ò gbà rí láti ilẹ̀ dópin. tó láti ọ̀dọ̀ ga wa yányán arábìnrin Ìṣọ́lá Ọlájùmọ̀kẹ́
ayé àṣekún wọn ní káfílẹ̀ káfí tó ẹ̀ṣẹ̀ tẹ́ bá wà dé bí o ẹ wà nínú wa lásán. ẹ ṣe gidi gan o iléeṣẹ́ yín ò ní jóná láti iléeṣẹ́ AK Media so wọ́n ní òkè ni ẹmú ru sí bẹ́ẹ̀ ni o so òkè ni ọlá yín máa lọ ẹ ṣe gan. ká tó máa mọ lọ yányán mo ní ìbéèrè méjì péré ká mọ lọ́lé wa iṣẹ́ ò lè wá ṣe tẹ́ pé mọ́ ní gbàgbé ni iṣẹ́ tó jẹ́ mọ́ ní gbàgbé. Iṣẹ́ tí mo ṣe tó pọ̀ tó jẹ́ mọ́ ní gbàgbé pọ̀ ṣùgbọ́n èyí tí máa tó wà lórí òtéńté. tí a bá ń sọ iṣẹ́ tí ó ta mí yọ ó pọ̀ gan ìpele ní títayọ mi ìpele mi lè sọ pé ẹyọ kan but kákọ́ mú báyìí pé king of boys Kẹ́mi Adétìbà ó ta mí yọ make room olóìbírí ọ̀rọ̀jà sofimẹ̀ ó ta mí yọ Kúnlé Afọláyan Aníkúlápó àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe àtẹ́lẹ̀ kejì ó ta mí yọ Fẹ́mi Adébáyọ̀ látòrí jagunjagun títí dé 7 doors àti jagunjagun tó ń bọ̀ lọ́nà ìkan tó ń bọ̀ báyìí tó ti rí tó yẹ pé iná ni ìyẹn náà so ká tó wá lọ sọ́dọ̀ make room àbí black book ti Edith Effiong àwọn iṣẹ́ tó ta mí yọ tó yẹ pé iṣẹ́ ńláńlá tó ta mí yọ nìyẹn. lẹ́yìn báyìí sìn adúpẹ́ pé Ọlọ́run ti ṣe adúpẹ́ àwọ̀ jọ̀lọ̀ ìyàwó náà sì kópa dáadáa ṣùgbọ́n mo fẹ́ fún yín lẹ́bùn kan ẹ̀bùn kámẹ́rà mi kẹ́ dúpẹ́ lọ́wọ́ ìyàwó yín látàrí ìgbárùkù tì èmi náà dúpẹ́ láwọn tèmi náà ń ṣe dáadáa èyí náà dúpẹ́. mo dúpẹ́ lọ́wọ́ ìyàwó mi Ọmọdọ̀lápọ̀ Ẹ̀kì Ọ̀ságe Onílògbò fún dídúró tó dúró tì mí nítorí ó yà mí lẹ́nu àwọn èèyàn sọ fún mi báyìí rí orí ètò yìí òun ni àkọ́kọ́ tó ti ní kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo dúpẹ́ fún ribiribi tó kó nínú ilé ayé mi láti ìgbà wáṣẹ̀ tí mi jẹ́ nǹkan kan táwọn èèyàn ti fi mí lẹ̀ tí mo fi débí yìí mo dúpẹ́ bí tó yẹ pé iléeṣẹ́ ọba ti túká látàrí rògbòdìyàn oríṣiríṣi nǹkan táwọn èèyàn sọ kiri tó yẹ pé ọlọ́ dúró tì mí ló mú un dúró ṣinṣin Ọlọ́run ò ní fi ẹ́ lẹ̀ o so o ṣe mo dúpẹ́ adébára kalẹ̀ o. àṣẹ tèmi tó ẹ̀yin tèmi náà èmi náà dúpẹ́ o àtàdùn ní àtàríkẹ́ ẹ ṣé mo dúpẹ́ o ká tó mọ lọ yányán bàbá nígbà náà lọ́hùn kí ni wọ́n sọ lónìí. for dad. tí dádì mi tó bá wojọ́ tó kọ́ gbọ́ interview mi the BBC International mo ti ṣe BBC méjì o ti Nàìjíríà so àwọn ti international wọ́n á pè mí wọ́n á gbé mi wọ studio wọ́n á bá mi sọ̀rọ̀ direct dádì mi dẹ̀ bẹ̀rẹ̀ sí sunkún wípé anytime tí n bá ti ń sọ̀rọ̀ irú mo ń sọ̀rọ̀ yìí náà pé àwọn believe nínú mi wọ́n máa ń sunkún ni ẹkún ayọ̀ ni mo rò pé ó yẹ kó jẹ́ nítorí pé ìjọ́ tí mo sọ fáwọn náà tí NSOB sọ fún mi pé ibi tí mo délé nìyí àwọn ẹlòmíràn náà tún sọ fún mi tí mo pàdé àwọn èèyàn ní ibi tí mo délé nìyí tí ò bá sí bàbá mi tó sọ pé rárá mi ràn ẹ́ lọ kò sówó gbà báyìí pé yẹ́yẹ́ ọkùnrin kan mi ní débi tí mo dé àwọn ní ọpẹ́ yẹ jù fún nítorí pé wọ́n ṣe atukọ̀ mi síbi ire káná ti ṣílẹ̀kùn yẹn fún mi màá kàn jálùgbó ni. tó gbogbo àná ni àtìgbọ́n tí èèyàn wa dáadáa Hakeem Onílògbò ẹni tí wáyé mọ̀ sí Hakeem Effect tẹ́ bá wo fọ́nrán yìí gbogbo ẹni tẹ́ máa láǹfààní láti wò ẹ jẹ́ kí a mú ẹ̀kọ́ bẹ̀ kọ́ ni o ẹ jẹ́ ká mẹ́kọ̀ọ́ bẹ̀ kọ́ ẹni tó bá ta dànù kò ní kó má ṣe rere o túbọ̀ sanná ní túbọ̀ rìn kódà ìwọ tí wọ́n ní kó lọ ṣe DNA pé àwọn kan ló bí gbìyànjú jẹ́ kí bàbá wọn jẹ́ kó padà mọ́ ọwọ́ nígbẹ̀yìn ọ̀rọ̀ èmi kọ́ mo bí ọ ṣe ìrìn yẹn sáré ẹ̀ tọ̀rọ̀ tó dáa pé ọmọ tá a kọ́ lẹ̀ tẹ́lẹ̀ tá a padà di àyànfẹ́ tiwa tó adúpẹ́ lọ́wọ́ oníwá adúpẹ́ lọ́wọ́ ẹlẹ́yìn adúpẹ́ lọ́wọ́ Hakeem Onílògbò ọmọ ìgbàmọ̀ olùṣàbí agbóhùngbò àkàrà tí ẹ̀ bá wa débi àmọ́ rí bá wa Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú mo di ọmọ àdàdúdú tó mẹ̀gbẹ́ dá ọmọ arówó ẹlẹ́lẹ̀ ìjòyè àrípẹ́pẹ́yẹ múṣìkẹ́ àná òpèpè pírímù nísàlẹ̀ àdá ilé ìyá mi nù bẹ́ẹ̀ bá dé Àbíòye ní Alébọ̀ Ọya tó ẹ bá ń kí bàbá mi bá dé sàárẹ̀ olú ó dàbọ̀.